لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú ti mọ̀ ti Saheed Shittu wípé ìlànà sunna ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ò jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ní pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447 9461 18721 tàbí +447 9461 18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́njẹ́ tó ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàábì ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn alámàmí tó ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ́ máṣẹ́jọ́ máa yọrí sí dáadáa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹni pé à ń tẹ́sítì àwọn ọ̀kúpẹ́ǹtì wa bóyá ó máa ṣiṣẹ́ ní Nàìjíríà due to íńtánẹ́ẹ̀tì Nàìjíríà tí ó ṣe kíni tí ó gbádùn ẹ̀yin ará Nàìjíríà má bínú o tó tá bá sọ ẹni gbogbo nǹkan ti dá Nàìjíríà àjíyàn ní gbogbo nǹkan ti dá ó ti ń dàbọ̀ náà la máa wí ṣùgbọ́n a ní ká wá test íńtánẹ́ẹ̀tì wa wò system wa wò bóyá ó máa ṣiṣẹ́ òun náà ni doctor wa Dr. Kozim ọlọ́njọ́ má ṣe àjàrí yín wájú pẹ́ doctor ọlọ́májára kìí láíláí bóyá tó bá láti ìgbà tí íńtánẹ́ẹ̀tì lè fi wà pánsìn láti lè fi kọ̀nẹ́ẹ̀tì mọ́ àwọn àfáà wa tó kù gbogbo wọn máa resume sí sórí ètò láṣẹ ọlọ́run òun ló fà á tiẹ̀ pé àfẹ́ráyè kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn lájọ ọjọ́ ìbọ̀tì mo ti padà gẹ́tì íńtánẹ́ẹ̀tì tiẹ̀ pé ọlọ́run tún fa àlùbáríkà sí níwọ̀nba kọlọ́njọ́ má ṣe àjẹká àlùbáríkà náà máa lọ bẹ́ẹ̀ má pa báyìí torí íńtánẹ́ẹ̀tì Nàìjíríà kò gbádùn kọlọ́mọṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó dókítà wa ẹni fẹ́ bá wa sọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ ohun tá a máa fi sínú ohun tí ẹ pé máa ṣara lóore nínú àwẹ̀ yìí àti tí a tún gbọ́dọ̀ jẹ àti tí ẹ pé àwa bí irú èmi ń sìn nígbà tí fẹ́ sínú lánàá bó tiẹ̀ wà lákàrọ̀ pálọ̀bì ní ká jẹ déètì bàtà jẹ déètì tán mo tún sáré ibi tó rùn gbẹ́ngbẹ́ mi dé mo ti ronú kí n já 7up kí n já 7up tó tutù ààrẹ 7up tó tutù mo fẹ́ sáré já kí n tẹ̀ sí ṣùgbọ́n àwa lè sọ torí pé èèyàn máa ń ṣe mistake ńgbà míì tí ó dẹ̀ kí n mọ̀ tó dókítà wa ẹ bá wa sọ lórí àwọn nǹkan tó fẹ́ bá wa sọ kí àwọn èèyàn jàǹfààní bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in adúpẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe bíbẹ̀rẹ̀ oṣù Ramadan ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa àbí ọba Allah subhanahu wa ta'ala kó mẹ́sẹ̀ wá gbàǹjọ sí lọ́wọ́ wa àwa tá a bẹ̀rẹ̀ ọlọ́run kó kàwá fún kan náà àwọn tí ó parí ẹ̀ àláfíà tí èèyàn fi ń gbà ọlọ́run kó ṣe rọrùn fún wa bákan náà kọ́ àfi àsìkò ibi ọba Allah subhanahu wa ta'ala àìsàn eléyìí tí ń jà rìnrìn ilẹ̀ tá a mọ̀ sí COVID-19 ọba Allah kó bá wo bárkà tó fi sínú oṣù yìí àti gbígbàdúrà tó ń bẹ́ẹ̀ kó bá jẹ́ kí kó bá kó àrùn yìí kó bá kó lẹ̀ bí làwọn ọ̀làwàlà kó àtàyè lábẹ́lá torí pé láàrin program tá a ṣe lọ ní
last week Friday tó fi di èní wàláì kọ́ọ̀tì mo gbà láàbúrọ̀d pàápàá láwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílé ìwòsàn tí wọ́n fún mi ní kọ́bárù ìròyìn lórí bí nǹkan yẹn ṣe le tó kódà àti àwọn tó jẹ́ wípé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ó ti fẹ́ mú gbogbo wọn tán bẹ̀ táwọn gan ẹ̀rù ń bà wọ́n pé táwọn là níbi pé nǹkan yẹn ti máa wọ̀n so débi pé wọ́n ń pariwo ó ti jẹ́ wípé láwùjọ yẹn bí wọ́n ti ní nǹkan tó wọn ò rí nǹkan tó tó láti mójútó àwọn tí wọ́n ní náà. àfi ọba àti títóbi ọlọ́run àti bẹ́ẹ̀ ọlọ́run mọ́tẹ́ bàbá àti mọ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́kùn náà ló pàtàkì oṣù táwọn náà fi pàtàkì ẹ̀ bílẹ̀ hawla wala quwwata illa billah ní àìní gbarawa lásìkò rárá gẹ́gẹ́ bá ti mọ̀ pé a ti bẹ̀rẹ̀ oṣù Ramadan á jẹun ní sínú á jẹun ní sàwúrù ọ̀rọ̀ sínú yìí gangan òun la fẹ́ bára wa sọ torí pé àwọn èèyàn wọn kọ sí ikún nínú àwọn èèyàn pín sí mẹ́ta lórí ọ̀rọ̀ túnú àwọn kan ń túnú wọn wọ́n ń ṣe ẹnu wọ́n ń ṣe ìtọ́rù wọn pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀kọ́ bí àmì sàlám ṣe ṣe gẹ́lẹ́ sallallahu alaihi wasallam. àwọn èèyàn kan wà wọ́n mọ bá nàbì ṣe ṣe ìwòlẹ̀ wọn fọ́ra nígbà tí wọ́n bá fẹ́ sínú wọn yẹ rántí bá nàbì ṣe ní ká ṣí wọn kàn máa lẹ́ẹ̀kẹta ó làwọn tí wọ́n ti ẹ̀ mọ́ nǹkan kan pẹ̀ wà ignorant of kí láàbọ̀ àsìkò tá a bá fẹ́ sínú nígbà tá a bá parí ẹ̀wọ̀ ìjùmọ̀ wa eléyìí tó jẹ́ wípé téèyàn bá ti ẹnu tú tó bá jẹ tí ò yẹ kó jẹ yóò ní tí ó padà ṣe nínú àgọ́ ara rẹ̀ mo ń ṣàlàyé kan fún kan nínú àwọn ọmọ ìyá lẹ́nìí tí wọ́n bá mi lórí àìsàn kan mo ní ọ̀gọ̀rọ̀ wa àwa èèyàn láyé àwọn àìsàn tó máa ń ṣe wá in tó common jù oní tí nǹkan yẹn bá rí pé ó ti ń yọjú àwọn symptoms tó ti ń mú ìnira wá bá wa ìgbà yẹn láti gbà yìí pé àìsàn kan ṣe wá ìgbà yẹn láti gbà àìsàn yẹn ti lè bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́ta tí ò ní yọjú nǹkan kan pé tọ́ba aláwọ̀ bá kẹ́ tó bá lọ ṣe test wọ́n kàn ní àárín nǹkan kan báyìí o yóò wá máa ní ara òkú mi nǹkan kan ò ṣe mí ṣùgbọ́n kò mọ̀ wípé ìrìn àjò kéèyàn ó ṣàìsàn ọjọ́ kan ni ó bẹ̀rẹ̀ it can take weeks it can take years kó tó establish ara rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kéèyàn máa jẹun in a wrong way kó máa fi tí ò tọ́ sínú lásìkò tó bá fẹ́ sínú nígbà tó bá ti gbà àwẹ̀ ìrìn àjò àìsàn tí nǹkan yẹn lè kó bá ara ó lè má jẹ ọjọ́ tí nǹkan yẹn bá ṣe èèyàn téèyàn bá jẹ nǹkan yẹn ní nǹkan yóò bẹ̀rẹ̀ accumulation yóò bẹ̀rẹ̀ yóò àmọ́ ní rí kẹ́bí ń tá a ti sọ ọba aláwọ̀ ti fa mechanism kan sínú ara tó jẹ́ wípé àwọn máa ń stabilize gbogbo tó bá ti wà tó bá ti fẹ́ go out of hand nínú ara ṣùgbọ́n tó bá ń stabilize ẹ̀ tí wọ́n ti stabilize ẹ̀ ó tún ṣe ìwọ́n dàrú ó tún ṣe ìwọ́n dàrú díẹ̀díẹ̀ yóò padà di wípé agbára nǹkan tọ́ba aláwọ̀ ti sínú wa ò ní ká yóò wá fílẹ̀ ìgbà yẹn láìpẹ́ wà yọjú. sallallahu alaihi wasallam òun lẹni tó gbààwẹ̀ hàn wá táwa náà fi mọ̀ báyìí ṣe gbààwẹ̀ ẹni tó bá ti gbààwẹ̀ tó bá ti kálàfà tó bá ti yapa bí ànábì sàlám ṣe gbà á bó ṣe gbé kalẹ̀ àtàwọn sọ́ọ́bà rẹ̀ ẹnìyẹn ò láwẹ̀. tó tó ọlọ́run. ṣùgbọ́n ká túnu pẹ̀lú káfí nǹkan túnu lásìkò tó yẹ ká tínú wa èyí tó bá wù yàrá yàrá ibi túnu òmí ìpè ò láwẹ̀ kó sáà máa lo nǹkan àárọ̀ ṣùgbọ́n tá a bá ní pé lábẹ́ nǹkan àlàl ànábì sàlàyé bó láti túnu wa. sallallahu alayhi wa sallam. nínú àdìs tó wá ànábì sàlám wọ́n ní ànábì máa ń tú ẹnu rẹ̀ pẹ̀lú dàbínù tútù tí ò bá rí tútù yóò lo gbígbẹ ewu bá ti ń tò tí ò bá rí gbẹ yóò lo omi kò sí nǹkan kan lẹ́yìn rẹ̀ mọ́ nínú gbogbo àdìs tó wá lórí bá ànábì ṣe máa ń túnu rẹ̀ dàbínù ó mì pé àti gbígbẹ àti tútù méjèèjì wọlé téèyàn bá ṣàfẹ́kù dàbínù eléyìí tó rọrùn kí ló kàn òun náà ni omi gbogbo kọ̀ọ̀kan ló nídìí. tẹ́mi fẹ́ fi mu 7up tí fẹ́ lọ fi mu 7up tó tutù gbogbo aburú tó ń bẹ́ ń di 7up tẹ́ mu yẹn lábàá tó tutù. àkọ́kọ́ náà ò ní wípé kákọ́kọ́ wo àwọn tí yóò ṣẹlẹ̀ nínú ara lásìkò tá a bá gbààwẹ̀ àǹfààní tí máa ń ṣe ó pọ̀ púpọ̀ gan gbogbo àwọn sí àtikúdórógbó tí digestive tract wa ó ṣe láti process oúnjẹ
àti èyí tó jẹ́ wípé wọ́n yọ oríṣiríṣi nǹkan tí ò yẹ kó wà nínú oúnjẹ tí wọ́n fọ̀ dànù àti èyí tó jẹ́ wípé yóò yọ ohun tí ò yẹ kó wà nínú ẹ̀jẹ̀ wa tá a tó ti bọ́nú ẹ̀ láti bí oúnjẹ tá a jẹ tí ó fọ̀ dànù bíi kidney ni bíi liver ni bíi pancreas ni bíi àwọn intestine wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àdùwà kò sí ìtẹ̀ mọ́kànlọ́ kò sí nǹkankan nínú ara tí ọmọ ẹ̀ tọ́gbà aláwòṣe fọmọ ẹ̀dẹ́yàn tí ò ní ṣàǹfààní látara àwẹ̀ gbígbà. àwọn toxic substances tí ń bẹ nínú ara wa lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà àárímú kò nù ara wa torí pé the body will be yóò wà àwọn tí ń jẹ́nu ara wa àwọn kó wọn bẹ̀ tí wọ́n wà at rest for the hours tá a fi jẹ nǹkan. bọ́ síbi tí mo fẹ́ lọ ó ní pé tọ́mọ ẹ̀dẹ́yàn bá jẹun àmọ́ pé the only source of energy fọmọ ẹ̀dẹ́yàn òun náà ní látara ń tà ń jẹ tá a bá jẹun oúnjẹ tó ní ti carbohydrate ni àbáwọn oúnjẹ míì so the process of metabolization process nínú ara yẹn ni pé bí oúnjẹ conversion oúnjẹ bí oúnjẹ ṣẹlẹ̀ nínú ara tó bá ṣẹlẹ̀ glucose yóò wà nínú ẹ̀jẹ̀ wa lásìkò tá à ní glucose nínú ẹ̀jẹ̀ wa yìí lásìkò ìgbà yẹn tí ẹsẹ̀ ń wà tí ó ṣẹlẹ̀ ní wípé liver wa yóò convert glucose yẹn as glycogen yóò máa fi pamọ́ pé ẹ rí i pé ara tó lọ sí fọmọ ẹ̀dẹ́yàn àjẹsẹ́kù mẹ́mbẹ́ tó téèyàn náà bá wà láyé tí bá ní tó bá pọ̀ kó ná òun jàjẹsẹ́kù síwájú ọjọ́ tí ò ní sí nǹkan kan mọ́. àjẹsẹ́kù táyé kéèyàn ní nǹkan ti pamọ́ wípé dọ́là tí bá rí ẹ̀dàgbà tí ì lè rí jẹ́ ṣe máa kí ni ó fún mi bí mo ti wà lẹ́nu iṣẹ́ tó bá rí táyà èyí tó tóbi jùlọ kí la fi pamọ́ kọ́ la níjọ́ tó jẹ́ wípé yahoo mẹ́lẹ́ ayá ń fáwọn ọmọ wà lábàánú ìlà máa tọ́ ọlọ́ọ̀bì kan ti sẹ́lẹ̀ lọ́wọ́ tó jẹ́ wípé àtọ̀rọ̀ àtọmọ ò ní sàǹfààní àbẹ̀ tó bá pàdé ọba aláwọ̀ pẹ̀lú ọ̀fà tó má lásìkò tá a wà ní oṣù rọmọdọ́n yìí la máa ń fi nǹkan pamọ́ kọ́lọ́ nínú kò sí nínú fi sàrọ̀ ìwà dọ̀rọ̀ yìí ó dé àtólé téèyàn àmọ́ fi nǹkan pamọ́ kọ́lọ́ àpèjúwe yẹn ń bẹ níbi ara wa gbogbo oúnjẹ tá a bá jẹ gbogbo àwọn substance nutrient tó ń bẹ lára wa gẹ́gẹ́ bí glucose tá à ń sọ̀rọ̀ báyìí tó bá ti wà in abundance in our blood liver ó kò ń bẹ́ẹ̀ dọjọ́ òun yóò pọnmi rẹ̀ dòǹgbẹ́ yóò store as glycogen yóò wà fi pamọ́ bá a ṣe ń jẹ yóò máa kó pamọ́ bá a ṣe ń jẹ yóò máa kó pamọ́ tó bá ti wá di àsìkò tá àrùn jẹjẹ bí àsìkò àwẹ̀ tẹ́mi àti ẹ̀wà lọ́sàn-án àwẹ̀ tẹ́mi bá a jẹun bẹ́ẹ̀ni adẹ̀rín yẹn involved in activities bẹ́ẹ̀ni àánú energy wa ibo ló ti ń wá èyí tó ń bẹ nínú ẹ̀jẹ̀ wa nìkan lè má gbé ṣùgbọ́n liver wa yóò wá bẹ̀rẹ̀ sí ní release àwọn èyí tó ń ti kó pamọ́ nígbà tó bá rí i pé kíní yìí ti ń lò indication yẹn signal send sí liver yìí pé glucose ń bẹ nínú ẹ̀jẹ̀ yóò tó nǹkan mọ́ ọ yá fi díẹ̀ sí yóò convert ẹ̀ yóò gbé jáde yóò sọ di glucose yóò wà ní ẹ̀jẹ̀ wa bá a ṣe sọ báyìí tí ó di bàtà sínú nìyẹn o tí ó tún wá máa retí pé a ti sínú báyìí torí ẹ̀ àwẹ̀ biribiri kò sínú Islam àwẹ̀ oṣù kan yìí yóò parẹ́ dànù nígbà tí yẹn bá gbàwé ọ̀sẹ̀ kan tí yóò jẹun lílíbà ò dẹ̀ rí nǹkan kan alternative tó ti síkìtì gbogbo glycogen tó stọ̀ ó ti síkìtì ẹ̀ padà sínú blood kò wá sí nǹkan kan náà kò sí kankan nínú blood. àmọ̀ já sórí kejì ń jẹ́ kan ni á já sórí kejì ni àmọ̀ já sórí kejì ni. yóò kú dànù ní hypoglycemia máa setting low glucose. so approach tá láti lò tá a bá fẹ́ ṣìnà kí ni ìdí táwọn ìjọba kọ́kọ́ lò dàbínù kí làwọn nutritional value tó ń bẹ lára dàbínù wallahi akálàṣe dàbínù kó níranran tó pọ̀ ajúwà wà ní India wà ní Pakistan wà oríṣiríṣi èèyàn bá lọ sí store thirteen dàbà ní èyí ó rọ oríṣiríṣi dàbínù Madina wà èyí téèyàn bá nawọ́ gan nu gbogbo àwọn ìdàbínù náà ló nawọ́ gan ṣùgbọ́n ẹja wo ajúwà tó jẹ́ wípé ànábì rẹkọmẹ́ndì ajúwà fún kíni o fún seheru fún àtàtì sallallahu alayhi wa sallam ibẹ̀ ẹ̀kọ́ là ń tọ́ sallallahu alayhi wa sallam téèyàn bá mú dàbínù ẹ̀yọ̀kan dání kí làwọn nutritional value tó kó sínú táàfìrù wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ní ìdí ẹni scientific proof kankan fún wa ká tó mọ̀ pé ní tó bá ṣe ń ló yẹ ká ṣe pẹ̀lú kọ́lọ̀ ti ròyìn rẹ̀ pé ẹ ti ṣe nǹkan pẹ̀lú bẹ̀nu ni. àkọ́kọ́ ni wípé dàbínù rich in what we call glucose and soy. irú àwọn nǹkan wo ní bẹ́lá dàbínù tó sàpamọ́ sí la ó ní fructose ó ní sucrose
àwọn fructose and sucrose yìí there are best form of sugar glucose tó jẹ́ ipe ọmọ ẹ̀dẹ́ yẹn bùkátà sí yàtọ̀ sí àwọn èyí tá à ń jẹ nínú àwọn nǹkan aládùúgbò tá à ń jẹ tí ń ṣàkóbá fara wa. so tá a bá mú dàbínù tá a bá jẹ nígbà tá a bá ṣínú ká má gbàgbé inú wa ń retí oúnjẹ ara wa ń retí ẹnájì tó ti ṣàfẹ́kù rẹ̀ tí ò sí ń bẹ̀. ẹ lè rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà tí èèyàn bá gba àwẹ̀ tó bá ṣiṣẹ́ yóò tètè rẹ̀ yàtọ̀ sọ́jọ́ tí ó gba àwẹ̀ torí pé ẹnájì level ẹ ti drop èyí tí nígbà ó produce fún kò lè tóbi kó jẹ́ lẹ́nu yóò kàn bí ká gbọ́ pé nǹkan complement ni complementary ni yóò complement yẹ. so tá a bá wá títa bá fẹ́ sínú tó bá jẹ́ pé dàbínú la yóò máa rí energy level wọ́n yàtọ̀ torí pé yóò fún ẹ̀jẹ̀ wa ní glucose to need. nítorí jẹ́ pé tẹ́ ẹ bá jẹ oúnjẹ ràbàtà kó tó lè fún yín nírú tí dàbínú ó fún yín dàbínú ẹ̀yọ̀ kan tó bá fún yín ọlọ́run máa yóò jẹ tẹ́ ẹ̀jẹ̀ kẹ́ tó rí tó bẹ̀ lára rẹ̀ tó jẹ́ natural glucose and sucrose. ohun tó sọ̀rọ̀ gan so tá a bá ti mú dàbínú tá a bá jẹ oore tí ó ṣe fún wa ni wípé ẹnájì tara wa ṣàfẹ́kù yẹn látara lack of glucose pa àjẹun láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn yóò kọ́kọ́ replace díẹ̀ ń bẹ̀ fún wa yóò dẹ̀ stabilize inú wa yóò prepare rẹ̀ wípé oúnjẹ ń bọ̀ wá bá ọ. bákan náà origin fibre which is we have two types of fibre we have insoluble and soluble fibre. insoluble fibre ò dáa tó lásìkò tí yẹn bá gbà àwẹ̀ tó bá kọ́ fi nǹkan nú torí pé ó máa slow digestion tiẹ̀ ṣùgbọ́n soluble fibre òun ní ń bẹ lára kí ni o òun ló ń bẹ lára dàbínù so yóò tún jẹ́ kó tètè sẹ́kẹ́ni kó tètè digest sínú ara wa bí ìgbà yẹn mọ̀ pé tá a bá lò dé àwọn alákọ̀wé wọ́n máa ń ṣe kinní kan wọ́n ní appetizer ẹ kọ́kọ́ máa fi nǹkan ìpanu lẹ̀ kó kọ́kọ́ máa jẹ́ bí ó pa yín so that ẹ lè jẹun dáadáa. alákọ̀wé lẹ́yìn náà bàbá wa. àmì ìsalákọ̀wé o fruit lèmi so dàbínú yìí lára nǹkan tí ó ṣe fún wa nìyẹn lásìkò tára wa ti padà sáwọn tó ti ń dá ara padà sáwọn ààyè ẹ̀ láì mọ iye ọdún tá a ti lò tá a ti fi jẹjẹ kú jẹ tọ́pọ̀lọpọ̀ wọ ò tiẹ̀ gbà àwẹ̀ rárá àwẹ̀ mọ̀ dára padà sáàyè rẹ̀ nǹkan tó bá natural ló yẹ ká fi kò lójú. This is one of the reasons why tánàbí fi lo dàbínù for the fact that pé dàbínù yìí tó tún wá jẹ́ prophetic medicine. ẹlẹ́ẹ̀kẹta ni kọ́lọ́ ń dákọ̀ dàbínù ló Qur'an. ẹ jẹ́ àlọ́ wo ìgbà tí ìyá Maryam ìyá ànábì Isa alayhisalatu wassalam Maryam nǹkan tó lọ ń sọ fún ni wípé kó mú igi dàbínù kó gbọ́n dàbínù wá jábọ́ Ọlọ́run ní kò jẹ́ Allah subhanahu wa ta'ala ní kò jẹ́ dàbínù yẹn. àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi wáyé pé dàbínù máa ń easy pain tí ẹ bá wá in pain bákan tó bá wá láti ná dàbínù máa ń easy ẹ̀ ṣé ẹ̀rọ pé tẹ́lómi bá gbà wẹ̀rẹ̀ ìyẹn máa ń fi ìlú gbénú kàn nígbà mi àbí bẹ́ẹ̀ kọ́ ni sáà bẹ́ẹ̀ni àyàkùn ìyẹn máa ń fi díẹ̀ tó fi ra nǹkan mi díẹ̀ kó wá téèyàn bá kọ́kọ́ fi dàbínù pàdé irúnú kíkan bẹ́ẹ̀ yóò mú lọ bí inilahi rahman bákan náà ni wípé gẹ́gẹ́ bí n sáà sọ wípé yóò jẹ́ wípé a fi tẹ̀lé súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ àyàn tá a fi láti túùsùn tó bá wù wá. wọ́n wá lẹ́lẹ́ẹ̀kejì onígbàna bí olùmí omi is a natural thing bẹ́ẹ̀ náà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n òun láàkì àwọn nǹkan tí ń bẹ nínú dàbí náà ṣùgbọ́n torí wípé omi náà wà natural kò ní dantí ń bẹ nínú ara wa rú eléyìí tá a ti ń bá tẹ̀rẹ̀ bọ̀ látàárọ̀ tá a bá kọ́kọ́ fún mi tẹ́lẹ̀ ẹ̀kùn yóò ṣe wá lóore ṣùgbọ́n tá a bá gbà àdìsí yẹn dáadáa ànábì omi mi díẹ̀ kìí ṣe omi tó bá pọ̀ sẹ́nu mi bá bẹ́ẹ̀ sínú tó bá rí omi bí ọ̀rọ̀ tà kan ní ọdún yóò máa gbọ́n mọ́. a sẹnu débi tèmi. àti ìsọ̀rọ̀ kóòkì àti pepsi o àwọn carbonated drink tá a mú à ń tún sọ̀rọ̀ omi tútù ò yẹ wá bẹ́ẹ̀ lómi gbígbóná ò yẹ wá. omi tó jẹ́ pé ògbóná kò tutù bó ti wà náà ló wà káàbù mọ́. àbúrò wo lomi tútù ó ṣe fún wa àti gbogbo tó bá tutù pátá ká tó má sọ ìpìlẹ̀ nǹkan yẹn bómi ṣe dáa tó tútù rẹ̀ láti fi sínú àdánwò ni àpẹẹrẹ ni téèyàn bá ń lo mọ́tò tí mọ́tò bá tó bá yìí sí lójijì tí a mọ̀ yí pé yóò rú gbogbo mi tó mẹ́nu adé tọ̀ dànù
a máa rú ta ní. yóò rú ta kéèyàn wá ní the next thing téèyàn ó ṣe ni wípé the next thing tó máa ṣe ni wípé òun mú omi tútù eléyìí tó jẹ wípé ojú ẹsẹ̀ kò ní jẹ́ radiator yóò tutù ó kàn rọ omi nínú radiator. abọ́n jásikẹ́ẹ̀tì ni. abọ́n jásikẹ́ẹ̀tì yẹn ọ́ìlì àtọ́mí ó ti kéde yóò dá adapọ̀ gbogbo adarù. ẹni yẹn bá wá lágídí tó bá tún wá wà pẹ̀lú ẹ̀ kí ni yóò tẹ́lẹ̀ ẹ̀ńjì ọkọ̀ máa nọ. ẹ̀ńjì abájẹ ni o. ló bàjẹ́ ni o bẹ́ẹ̀ náà ni kéèyàn omi tútù nígbà tó bá sínú kó wá dé ṣe omi tútù ni ẹ bá wọ lánàá abẹ́ rọ̀bọ̀ dọ́yìn mo ń kọjá lọ́ọ̀nì ìtàn mo dẹ̀ ń gbọ́ sí bẹ́ẹ̀ mo láti lọ sí mo dẹ̀ ń gbọ́ sí ìyá kan sọ wípé lọ́ọ́ bá mi ra omi tútù ni mọ́rẹ̀ tó bá tutù wá olóòtú sí nìyẹn o. mo wá rẹ́rìí pé aláìmọ̀kan tó tutù 7 up tó tutù. àánú ara mi náà ṣe mí lánàá. olùfẹ́ Coca-Cola tó tutù lóòótọ́ Coca-Cola ní. àṣàbí o ẹ bá mi ti wíńdò àtẹ́gùn yẹn ti ń fẹ́ jù. irú ṣúgà wo ló bẹ nínú rẹ̀ ṣé natural wọ̀ kí ni kéde sí bẹ́ẹ̀ ló dà nínú ni. bá ń pa wíńdò yẹn di àbíkó palẹ̀ fún mi. àdéhùn tá a ní kó bá ara wa pẹ̀lú kámásẹ̀lì tí wọ́n sọ̀rọ̀ àmú pọ̀. àtúrò àwọn míì wọ́n kó ọ̀gẹ̀rẹ̀ níwájú àwọn míì ò kó ọsàn pẹnápù àtàwọn nǹkan ìjọba ẹ̀ lọ pápá ọsàn àwọn èèyàn kúrò láti wá sí i. sítrọ́ọ̀sì lọ́sàn gbogbo tó bá ti jẹ́ pé ìran sítrọ́ọ̀sì ni èèyàn ó fi ń tẹ́lẹ̀ fún tó máa ń kí ìdí àtìlẹ́bù tó ń bẹ nínú fún wa ó lè fọ́ sí wàhálà gbogbo àwọn nǹkan ìrìn ẹ̀ka àjìnà sí. Yéèdè kábẹ́ sínú káwá lọ́mú pẹ́nátù ká fi bẹ̀rẹ̀ sínú rárá táà bá ti rí dàbí nù kò sọ́ọ̀tún ní omi ní ordinary water. Tó bá ti ẹ̀jẹ̀ wípé mo wá wò wípé omi mo fẹ́ ó dùn lẹ́nu mi kí ló kàn fẹ́ ká fi sí ká máa ta omi níwọ̀n bá sí. Torí pé omi táàbì sínú náà á sì pẹ̀lú gbogbo ọ̀rọ̀ pọ̀ jù àpọ̀jù omi nígbà tá a bá fẹ́ sínú ó lè pọ̀ sí àwọn olókùnkùn. Ẹ̀rẹ̀ tí táwọn ti bá bá ti yẹn tẹ́jú bá ń pààyàn yóò wà lóúnjẹ tó wà lóko mi ló ń fẹ́ mu tó wà mú mi tutù àwọn kókó gbé bí yorùbá ń fi ẹ̀rọ pọ̀ bí ìtìjú bàbá ti jáwé kókó. èmi ò mọ oyè bàbá wa kí lóyìnbó awórókó. ẹ má ti jẹ ìdáhùn èèyàn gbọ́ yé kódà tá a bá sọ òyìnbó ẹ̀ òyìnbó ẹ̀ ó rí pọ́yà kéèyàn gbọ́ ìtùdí detail. ọlọ́jà sórí nínú intestine yẹn àti stomach nígbà tí fún omi yẹn ṣùgbọ́n yóò gbà lásìkò ẹ yà sáwọn ibi tó pọ̀. tó jẹ́ ń gbọ́ mi sà. àyàkùnrin lọ́wọ́. ara ibi tí mo fẹ́ sọ lọ o ní wípé àwọn èèyàn tún máa kórìsìírísìí ìran fruit jọ wọn ò gé ọsàn mo rántí ọdún kan mo lọ sí Ghana tábà tí wọ́n fẹ́ sínú pàápàá ilé ìkọ́mọ̀ lọ́dọ̀ àwọn Haúsá gan tábà tí fẹ́ sínú wọn ò gbé tírè tó fẹ́ wọn ò gbé lẹ̀ wọ́n gé watermelon wọ́n gé apple wọ́n gé pineapple wọ́n gé ọsàn wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ sí yóò ṣe gbogbo ẹ̀ nìyẹn tó bá ti mú pineapple kan jẹ ó mú apple kan jẹ ó mú wàá mú ọsàn wẹ́wẹ́ wàá mú ọsàn wàá mú lé bá ṣe ń jẹnu ó rọ̀ǹgì pátápátá. ẹ wá nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo àwọn nǹkan tá a sọ yìí fruit ni wọ́n kò dáa tó kéèjẹ yí pé téèyàn bá jẹ fruit kó jẹ pé fruit ló pọ̀ jù mbẹ vegetables wà mbẹ kó jẹ pé fruit tí ó wà tóbi méjì mẹ́ta lè yóò máa kọ́ máa ìpapọ̀. torí pé ìtì ń bẹ nínú kọ̀ọ̀kan wọ́n jọra àwọn tí wọ́n tún ní ó tún yàtọ̀. so you are just giving your body system an external work to do láti metabolize nǹkan yẹn láti process ẹ̀ fún ara rẹ láti lò ó. oore lọ́lọ́ọ̀bà àlekíọ́lá fi àwẹ̀ sí fún wa ní gbogbo ojúpọ̀nà. àwa gẹ́gẹ́ fúnra wa gbọ́dọ̀ sọ di wàhálà fúnra wa. ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ natural things. àwọn èèyàn bàjẹ́ dé fún wípé wọn a máa lu mineral láti sínú. bí ànímọ̀ wá 7 up tó tutù. silent poison. bí ìgbà tí èèyàn ń parí lápá ayé tí ò bá ti ẹ̀dá ìsàn sí yàn lára. wàhálà ti ní nǹkan tó bá àwọn nǹkan tó fi máa ń kó bá immune system. ó lè ṣe ìgbà láàyè fún àìsàn tí ó wọnú ara. tá a bá gbá àwẹ̀ immune system wa máa ń ní àlàáfíà tó pọ̀. ṣùgbọ́n nígbà tó bá jẹ́ wípé torí pé nínú ojú pọ̀nà tá a fi máa ń ṣètọ́jú àwọn èèyàn làwẹ̀ gbígbà wà. a máa ń sọ fún yẹn kó gbàwẹ̀ Monday Thursday
a máa sọ fún yàn gbogbo àyọ́mùlì bíi ìyẹn ni pé kó máa gbà wẹ́ 30, 40, 15 láti lè jẹ́ wípé yóò máa rìsẹ́ẹ̀tì ara yẹn láti lè jẹ́ káwọn tó ń jẹ àwọn oògùn tí ó lò kó rà àǹfààní tó pọ̀ láti ṣe. ṣùgbọ́n ìjẹ́ kò ní í já tọwọ́ bà tó bá jẹ́ wípé lásìkò tó yẹ kéèyàn sínú èèyàn ò tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. jẹ́ wípé gbogbo nǹkan tí ànábì bá gbé kalẹ̀ fún wa ká a sọ dáadáa ká a gbà mú wàláì. bí ò sọ oore tí ń bẹ lẹ́yìn ẹ̀ fún wa ó yẹ ká a mọ̀ wípé ẹni tó mú wa conscious of life ni. lára tá a gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ tá a bá fẹ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ fi ẹnu oní mílìkì wà. ànábì mílìkì wọ́n nífẹ̀ẹ́ wọ́n kúndùn wọ́n nífẹ̀ẹ́ mílìkì gan nílẹ̀ lárúbáwá ṣùgbọ́n pé tí ò jẹ́ pé mílìkì lànàbì kọ̀ọ̀kan máa ń lò tí ó bá rí dàbí nù rárá kò tún gbọ́dọ̀ jẹ́ mílìkì náà láti bẹ̀rẹ̀ ẹnu kíkò yá mo ti tinú mo ti lù sí wéè tẹ́ bá mú mílìkì kọ́kàn tú ẹnu ni yá ó bá mú gbogbo àwọn ojú pọ̀nà yìí a fẹ́ ru àwọn èèyàn wa kí wọ́n jọ kí wọ́n tẹ̀lé ìlànà tí ànábì wa Muhammad sallam fílẹ̀ ẹ jẹ́ kí n yá wa ní nǹkan kan síwájú ká tó lọ látọ̀dọ̀ ànábì sallam kálíbà àmọ́ pé dàbínú á padà wá àsìkò tá a mú dàbínú gangan lọ́tọ̀ á máa mú àwọn ìran tó kọ́ mọ̀nù dàbínú pàápàá tá ànábì júwe fún wa kí láǹfààní ti ń bẹ pẹ̀lú wọn wàláì ẹnìkan ò ní nínú ilé àbí kó rí pé dàbínú bẹ́ẹ̀ fún láti máa jẹ tó bá mú orí tí mẹ́bí dàbínú. pánìkì ṣíṣe nígbà tá a bá bí ọmọ tí ànábì ó tí àwọn sọ̀hábà ó lọ gbé ọmọ bẹ́ẹ̀ sọ̀làm tánàbí ó jẹ dàbínú lẹ́nu tí ó jẹ kúnná tí ó wàá mú tí ó fi tọ̀ rẹ̀ kú tí ó wàá fi síkọ̀rọ̀ ẹ̀kẹ́ ọmọ látara àlùbáríkà ti bẹ̀rẹ̀ sọ̀làm. ó ní spiritual implication ó dẹ̀ ní health implication ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà spiritual implication ẹ̀ náà máa ń sọ fún wa èmi ò wá lọ síbi health implication rẹ̀ níbi 3 years ago mo ń ṣe research of 4 years lórí bó la ṣe ń ṣe ìtọ́jú àwọn ọmọ autistic child ó ní àwọn ọmọ tó jẹ́ wípé tá a bá bí wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà a kì í mọ̀ ìpín wọn ní brain challenges àbígbà tí wọ́n bá ń dàgbà a wà máa ṣàkíyèsí pẹ̀lú wọn àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń rìn lọ́dún kan àwọn ò ní rìn àwọn ẹgbẹ́ wọn ń sọ̀rọ̀ lọ́dún kan àtàbọ̀ àwọn tí yóò bá pọ́dún mẹ́ta tó bá dọdún mẹ́ta tààtà ni yóò máa sọ tẹ́ ẹ bá dẹ̀ rí àwọn ọmọ yẹn wọ́n máa ń wà hyperactive wọ́n máa ń fò lóòkè wọ́n máa ń lé egun jà àwọn ẹgbẹ́ wọn lọ ẹ lè mọ̀ pé wọ́n ní challenges kankan ṣùgbọ́n tẹ́ ẹ bá ti brain test fún wọn wọn ò ní ìmọ̀ kankan tẹ́ bá wà lọ́mọ ọdún méje wọn ò ní lè wà class wọn ò ní lè wà primary 1 class even tẹ́ bá wà 10 years wọn tó wà primary 1 brain wọn ti máa retard in function ọpọlọ yìí ò ní gbọ́njú orí wọn ìṣe tí ọmọ ọdún mẹ́ta ni wọ́n máa ṣe nígbà tí wọ́n bá wà lọ́mọ ọdún mẹ́wàá ṣe rí nǹkan yẹn ní tí máa ń fà pọ̀ ṣùgbọ́n lára èyí tó máa ń fà tó yẹ pé dàbí inú máa ń prevent tá a sì ṣàkíyèsí ẹ̀ tá a jùnù tá a sọ di nǹkan jọ̀hún bí àwọn tá a máa ń fi sọ pánìkì ti ṣe ká mú dàbí inú ká fi sọ ọmọkọ̀rọ̀ ẹ̀kẹ́ nígbà tá a bá bí a ti sọ di ìṣesí ìjọ̀hún nínú a ti sọ di tradition táwa Yorùbá máa ń ṣe àbáwọn ẹ̀yà míì tá a bá bí ma bí wọ́n sọ pé ẹ sì fà lọ́mọ fún àwọn oríṣiríṣi nǹkan tá a ti kó dànù a ti sọ pánìkì tó wá látọ̀rọ̀ sọ̀làm náà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtàwọn àlìsúnà ni wọn ìrántí pé nínú ẹrù téèyàn máa ń kọ́kọ́ dì fún ọmọ nígbà tó máa bá ń bọ̀ láyé káàkiri orí rẹ̀ bá ti ń súnmọ́ tá a ti ń gbọ́rùn yẹn ó ní dàbínú tútù wà pàápàá jùlọ káà fi pamọ́ sẹ́gbẹ̀ẹ́ ìyá rẹ̀. bá àrà bá àtún kankan tó ti tó lè ṣe sọmọ lẹ́nu àbí káà náà yà á ti fúnra wa. kí làwọn àtìyẹ tí mo sọ pé máa sọ fún wa ó ní pé à ń pe kinní kan ní gestational hyperglycemia ìyẹn ni wípé obìnrin tó wà nù oyún tí glucose ẹ̀ wá high tó ní diabetes ọ̀pọ̀lọpọ̀ olóyún ni máa ń ní nígbà míì wọn ò dẹ̀ ní mọ̀ pé àwọn ní diabetes oyún tán ní ló máa induce diabetes yẹn tí ó jẹ́ kí glucose wọn high tá a bá gbàgbé yí pé ara ìyá ọmọ òun lọmọ ti ń fìdí tí ń jẹ through ẹ̀jẹ̀ yẹn náà ní glucose tó wá high bẹ́ẹ̀ tẹ́jẹ̀ yẹn bá ti wá fẹ́ cross placenta lọ́sọ́dọ̀ ọmọ tó bá ti ń lọ̀dọ̀ ọmọ ọba alọ́sùbánà wa tẹ̀lá yóò wá tó ti ti sára ọmọ yóò stimulate pancreas ẹ̀ kó secret insulin ó máa hyperinsulin máa pọ̀ tó máa secret gan insulin yẹn ló máa regulate sugar tó wà lára àyọ ọmọ tó ń wá sọ́dọ̀ rẹ̀ tí òfin ní pàpọ̀ jù dọ́dọ̀ ọmọ tó fi di pé kò ní kó bá mọ́gbà tí mẹ́nu oyún. rúṣà ọ̀sẹ̀ ń gbọ́ mi yé sá. gbogbo ayé ló ń gbọ́ yín. náà tó bá ti wá di wípé
ìyá bí ọmọ kalẹ̀ insulin yẹn kò ní moderate yóò high ó mì ìpọ́nmọdé ó wáyé pẹ̀lú kí ni o hypoglycemia glucose yẹn máa lò ó máa fi lò ó máa fi yẹn kó rí ìyẹn ni wọ́n ń pè ní neonatal hypoglycemia ọmọ àtẹ̀tẹ̀ bí ọmọ òpóòlù ní neonate iná fi máa àtàkì neonatal hypoglycemia ìyẹn ni pé glucose yẹn ò tó tẹ wá rí gbà tá a bá bí ọmọ ló jẹ́ pé àwọn ọmọdé máa jẹun tó dùn ju àgbàlagbà lọ brain need tó dùn gan ó ní di glucose tó pọ̀ láti function àwọn organs kan bẹ nínú ara tó jẹ́ pé direct ni wọ́n máa ń kó glucose kúrò ní blood tí wọ́n máa ń lò ó nǹkan kì í bá wọn interview irú ẹ̀ ní liver tá a sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ náà ni brain wà ló fi jẹ́ pé tí glucose yẹn bá pọ̀ jù náà wọ́n máa ní brain problem wọ́n máa àfẹ́sì ọpọlọ ẹtí ẹ̀ náà yóò ṣe kéde yóò kò ní function ló jẹ́ kó function business yóò máa tẹ̀lé ó lè ní ọpọlọ òun ti bá kan orí fún àti bẹ́ẹ̀ lọ ọmọ tá a bá wá bí tí glucose tiẹ̀ náà lò lásìkò bá yẹn brain wà ní stage of development so brain yóò ní glucose tó tó láti develop so ìnìná tẹ̀ ọpọlọ yìí ó wà á rí dáàbì function kò ní lè gbé làákàyè kò ní lè gbé ìtọ́jẹ kó gbé láti bẹ̀rẹ̀ gbogbo náà so ìlú fà gbogbo ẹ tó bá ní ọtún bí ìwọ̀n ọmọ nítorí ṣẹlẹ̀ tọpọlọ wọn lò àtàwọn ìṣẹ́lẹ̀ ìṣúná tó ń fà ṣùgbọ́n tá a bá bí ọmọ tá a bá fi dàbí nù sí ní kọ̀wé ẹ̀kẹ́ tá a ti túnẹ̀ sàǹtà fún sani yóò rẹ̀gúléètì nǹkan yẹn lójú ẹsẹ̀ ọmọ yẹn ò ní ní pọ́blẹ́mù yẹn torí pé mílíọ̀nù ìjọba fi ń fi dàbí nù sílẹ̀ nù tó bá ti ń wá lò ẹ̀ yóò lọ rẹ̀gúléètì kí ni dàbí nù wá ní ìmọ̀tẹ́sí pẹ̀lú ẹ̀ látọ̀dọ̀ bàbá pèsè ṣe pé yóò wá ìfíìsì glucose ara tí ó kún wá pọ̀ jù yóò máa dúró yóò máa dúró glucose yẹn yóò nọ máa. sallallahu alayhi wa sallam. gbogbo ìdí ó bá ti ní hypoglycemia tó ti ní diabetes tó ti sọ pé glucose yẹn high nígbà tí ń bẹ tó lóyún lọ́wọ́ tó bá bímọ kó má gbèsè náà sáníìsì ilé ìwé tí ò bá fẹ́ kọ́ mọ́ ara rẹ̀ kó ní problem autism kó ní brain problem. àwọn ọmọ yàtọ̀ kúrò lọ́wọ́ nígbà tó ìkẹ́kẹ́ tí wọ́n tẹ̀ bá rí wọn wọ́n ní develop dáadáa ṣùgbọ́n kọ́ lọ wọn nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ọmọ ọdún mẹ́wàá ti ọmọ ọdún mẹ́ta mú wọn sí. so ibi tí mo wá gbà ibi tí mo ti gbàjọ ni pé mo ń fi rìnlẹ̀ nípa káwọn ṣe ìtúná sàlà ní gbogbo bí táwọn ìbá tó ṣe ìtúná sàlà dé yìí. so sáyẹn nílò wa sọ fún wa wípé káwọn ṣe dàbí nítorí pé kí ni o káwọn fi tọ́mọ lẹ́nu nítorí ọ́fíìsì ìdí ń bẹ lẹ́yìn rẹ̀ yọkọ tá a mọ̀ nìyẹn ló jẹ́ pé jọ́sí mò ń tún abá sàwùdà òun sọ wípé ọ̀rọ̀ táwọn ìbá sọ máa ń lóyún yóò padà máa bímọ ẹ wo ọmọ tí téèyàn ó máa ṣe sáníìsì padà sí yàtọ̀ sí ìtúnítú àìsẹ̀ ìtumọ̀ ní nílé ọdún mẹ́rin sẹ́yìn gbàtí mò ń ṣe ìsáàjì lórí autism lórí bbc wọ́n scientist ìtàn ó yìí fi light of kan ó sọ wípé wọ́n ṣe oògùn kan ní uk oògùn yẹn wọ́n lórí ìtì glucose wọ́n ní wípé ọmọ tó bá ẹ̀sẹ̀ sí bí ẹ̀ bá ní hypoglycemia wọ́n máa ń fún àwọn ọmọ yẹn lóògùn yẹn lò kó lè bá ààrẹ lé kó lè bá kú sí glucose ara ọmọ yẹn tí ó bá jẹ́ ọdún tó ti gbà yìí. ẹni wá ní ó wá rẹ́fúrẹ́ǹsì àdìgbà sọ̀nà tó ní amọ̀ ìsánì ní abájọ tí prophet muhammad tó fi ní káwọn ọmọ lẹ́yìn rẹ̀ kó máa ti túnà sánì nígbà tí wọ́n bá bí lọ. Must it necessary for science to approve the sunnah of Rasulullah Sallam to us every time? No. Must we wait for the scientists to tell us that what the prophet did that we should emulate him before we do it? No. We don't need scientists to prove it for us. We just need to emulate the prophet 100%. You know that's what Allah says in the Quran. In kuntum tuhibbuna Allah, if truly you love Allah, fattabi'uni. Follow me, follow the prophet. Yuhibbukum Allah. Allah subhanahu wa ta'ala will love you in reciprocate. Bẹ́ẹ̀ni o. Bá ó ní kẹ́yìn ọlọ́ni wa ànábì pariwo fún wa. In kuntum tuhibbuna Allah. fattabi'uni. Fattabi'uni. Èmi ànábì ni ẹ tẹ̀lé. Yuhibbukum Allah. Ọlọ́run ò ní kẹ́yìn. Bẹ́ẹ̀ni. So túmọ̀ sí wípé a ní láti ṣe ikhtiyar níbi ìgbàntánà bí mu wa a ní di science láti prove ẹ̀ fún wa tí science bá ń prove ẹ̀ fún wa láti fi rinlẹ̀ báwọn kèbèrè ni pé ànábì táwa ń tẹ̀lé o ẹni tó wà lójú ọ̀nà ni kì í ṣe báwa mùsùlùmí mọ́ wàláì
mùsùlùmí láyé pé sáyẹ̀nsì ní dúró fún kó tó fi dàbínù sínú kò máa tó ń ṣe mùsùlùmí láyé pé sáyẹ̀nsì ló ń dúró dè kó tó kú bẹ̀ fún pé lẹ́yìn dàbínù omi ní máa ń kàn lẹ́yìn méjèèjì kò sọ́pṣàn mọ́ kò sí méjèèjì yẹn láàkọ́kọ́ lò ká tó máa jẹ nǹkan míì bóyá mọ́là ni o bóyá sàláàdì ni o bóyá kùtù kan ló fẹ́ jẹ ni o méjèèjì yẹn ìkànnù ẹ̀ ló gbọ́dọ̀ gbáwájú fún wa níwọ̀ntúnwọ̀nsí eléyìí la àwọn àlàyé tá a fẹ́ ṣe fún wa gbogbo àwo ní apple gbogbo àwo ń banana gbogbo àwo ọlọ́sàn gbogbo àwo ní mineral tá a mu àwọn carbonated drinks. gbogbo àwo ní fanta díjà gbogbo àwo olómi tútù ẹja kò ń di ibi ìṣàkóbá fún àlàáfíà ara wa ọpọlọ àìsàn pé méjì we have communicable disease and non-communicable disease. Communicable disease ó làwọn disease tó yẹ pé pathogens ni máa ń fà wọ́n bí coronavirus bí ebola bí hepatitis bí hiv bí àwọn infections sexually transmitted infections àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n àwọn non-communicable disease àwọn yẹn lifestyle wa non-communicable bí heart problem bí brain problem àwọn nǹkan míì bẹ́ẹ̀ bí hypertension bí diabetes àwọn yìí ó ti communicable disease ọ̀pọ̀lọpọ̀ gbà àtọwọ́fà wa ni máa ń fa bá a ti ń jẹ bá a ti ń mu tá a bá sọ́ra wa gbígbá àwẹ̀ lọ́nà sínú á tó fi fa wàhálà wọlé fúnra wa tá a bá sọ́ra eléyìí ni àlàyé ní sókítà ní ká ṣe fúnra wa kádà torí ọlọ́run ká tẹ̀lé àníṣàlám níbi ìsinu wa ká ní dísìmì báwọn ọmọ wa àtàwa náà níbi kíni nǹkan ọ̀kọ́tẹ̀ ká àtìbẹ́nu nígbà tá a bá fẹ́ sínú fáwọn èèyàn eléyìí ni ká máa fi sọ́dá kọ̀ bá bẹ̀ tá a bá lọ mọ́ṣáláṣí dàbí nùnú kú gbáwájú ká má jẹ́ tí ó sì sọ́dá kọ̀ tó jẹ́ pé ń táwà àti ìsíwájú ní ọ̀sán àbọ̀gẹ̀dẹ̀ ọlọ́sàn wà bí mo fẹ́ mọ̀sán lẹ́yìn ìgbà tó tẹ̀sẹ̀ gbà àwẹ̀ tán eré ìhùdá tó ẹja kú omi tútù àgbà àwẹ̀ gẹ́ kò yẹ ká máa omi tútù débi tá a bá tún gbà àwẹ̀ àbí ọba alẹ́ wọn bá tá a sọ fún wa lọ́run sí kò sí wá láǹfààní ní ayé àtàkíámà náà. tó dókítà wa ọlọ́njọ́ má ṣàbá wa pọ́n yín lé èmi tẹ́bi wá fẹ́ mu 7up ń sìn tẹ́pẹ́ 7up tó tutù gan ṣẹ́rí ngbà tí mo jáde ní ọwọ́ ọ̀sán yẹn lánàá oní 7up wa kọjá tó tutù tó tún wá ti di block mo wá lè mú. ṣé mo parí èkó. kí lè fi ṣe. parí èkó ni. parí èkó ni. inú tó associated mọ́ àwọn ará èkó ó ní tí wọ́n bá fẹ́ mu nǹkan kó ní block nù. tó tutù gan. kérésì kó tutù yóò tún ní block. tí o bá ní block gbà tí mo fẹ́. àwọn èèyàn ò rà wọ́n sọ pé kò ní block ní ìfẹ́ ní ìfẹ́. mi ò fẹ́ bẹ́ẹ̀ ni. àwọn àwọn báyìí pé ìpàǹparẹ̀ olóhùn pajá. tó tu ọlọ́run. tó tu ọlọ́run. ẹ jẹ́ apá gba ìwọlé táwọn yẹn bá ń bẹ ní orí ètò. tó admin bó tiẹ̀ jẹ́ kọ́ọ̀lù díẹ̀ kó tó di pé a máa lọ kírun ní after 4 náà máa kírun náà anyway ẹ̀ẹ́n tó bá ní béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ dókítà wa lórí gbogbo àlàyé tí dókítà wa ṣe lẹ́yìn ẹ̀ẹ́n tó bá ní béèrè tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn àyè wà a ti ṣí nọ́mbà sílẹ̀ fún gbogbo wa fẹ́ni tó bá ní béèrè tó fẹ́ béèrè lọ́wọ́ dókítà wa lórí nǹkan tí wọ́n ṣàlàyé fún wa yìí àbí ọ̀rọ̀ míì nípa ẹ̀sìn nípa ọ̀rọ̀ ìwòsàn nípa ọ̀rọ̀ ìlera ara tó bá fẹ́ béèrè pè wọlé kẹ́bèrè kọ́lọ̀ mọ́ṣá ìṣerọ̀rùn ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mọ́ṣáláṣí wa tá à ń ṣe ó ń lọ lọ́wọ́ o fẹ́yìn tẹ́ bá fẹ́ sọ̀pọ́tì wa torítọ́ lọ́hùn oyin tó oníbèrè ti pè wọlé o láti United States of America salamu aleykum warahmatullahi wabarakatuh hello láti America. hello àgbọ̀yìn àìdẹ́ ẹ sọ̀rọ̀ jáde aleykum salam. ẹ sọ̀rọ̀ ẹ ṣe gan o dókítà wa ò wá dúpẹ́ o ọlọ́run máa lọ́rọ̀ ẹ̀mí yín o. àmín. àmín. ẹ ṣe gan ni o blessing lẹ jẹ́ fún wa lórí prógámù yìí àmà nẹ́tíwọ́ọ̀kì àgbógbò kọ́tẹ̀dẹ̀ ń sọ pátá kò sí rọ́ńbẹ̀ ọlọ́run tó fi yín ta wá lórí prógámù tí kò ní gbà yín lọ́wọ́ wa o. àmín. ẹ jọ question tí mo ní àfọ́sọ yìí ẹ má rò mí bí aláìní. ẹ ó dọ̀nù o ẹ ó dọ̀nù gbogbo àwọn èèyàn tó pè wọlé ni mo ní kọ́ ó dọ̀ à ń gbọ́ yín lọ ìyá wa. ok
àfàṣà yìí di ẹ má rí mi bí ẹ ní kàn ṣe o torí mo mọ̀ pé bá fẹ́ kóbò mi sìn. mi ní kóbò yìí ìyá wa. ok dókítà wa ẹ jọ̀ọ́ mo pè yín náà lọ́jọ́ òní yẹn ẹ mọ̀ pé àwa tá à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn pípò yìí mo wà nílé lánàá mo rọ̀ ẹ jẹ́ yọ máàsì kúrò lẹ́nu kí. ẹ yọ máàsì ṣé abẹ́kọ̀kọ̀ náà bá yín látòrí fóònù ni àbí kí ló dé. ẹ gbọ́ máàsì náà ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ tún fi máàsì bu ẹnu lórí fóònù ẹ jọ̀ọ́. ìwọ ni mo wà pẹ̀lú àwọn ará bí. ẹ yọ máàsì ẹ bá wa sọ̀rọ̀ àwọn òní kòrónà ẹ bọ́ kó lẹ́nu. ṣé mo wá fẹ́ sọ ni pé mo rọ́ọ̀fù lánàá thank God bánà náà ni àwẹ̀ bẹ̀rẹ̀ ní ìbúlẹ̀ gbàwẹ̀. bọ̀ èmi tí mo kún bọ̀ wá bí iṣẹ́ mo di omi gbígbóná àti jíńjà lọ́wọ́ ni o because nítorí ṣẹlẹ̀ mi tí ìfẹ́nu kan ò but ìgbà tó ní ká máa hydrate ọ̀nà fún wa every 2 hours pẹ̀lú nǹkan gbígbóná mo wá rò wípé àwa tàdé ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn pípù yìí ó sì kí tó dé lánàá báyìí wọn náà tún ti gbéyàn bíi méjì bọ́tà kínní náà ló pa wọ́n. ṣé iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ní 8 hours ni kí n tó kúrò níbi iṣẹ́ mo dẹ̀ lọ́mọ ńlé náà. ṣé kéèyàn tó kúrò níbi iṣẹ́ 8 hours ṣé kòrónà ò ti ní gbẹ́ ọ̀nà fún ìdè oní ti gbẹ́ jè. because àwẹ̀ fáwa tá à ń ṣiṣẹ́ pẹ̀lú wọn nínú Ramadan ó ní mo ní kí n wò pé kí la fẹ́ ṣe báyìí. náà ìbéèrè tẹ béèrè Ọlọ́run kó bá a san ilé sọ̀rọ̀. ẹ lọ máa gbọ́ lọ lórí ètò ìyá wa. ẹ rí wípé lára tí wọ́n bá gbé kalẹ̀ ò ní wípé aláàárẹ̀ Ọlọ́run bá àdékọ́lá sọ̀nù kọ̀ hàn nínú ẹ̀ tí ò ní gbà wẹ̀ ni lódodo ẹ̀yin ò tí Ọlọ́run sì ń láláàárẹ̀ ṣùgbọ́n ìtọ́jú aláàárẹ̀ ẹ̀dẹ̀ wà ní ipò kan tó jẹ́ wípé sọ́sà ayé sí risk wàláì gbogbo àwọn mùsùlùmí pátá àyíntàmọ̀ tí wọ́n jẹ́lé ìtàn ṣiṣẹ́ níbi àwọn tí wọ́n ń tọ́jú àwọn ẹni a ní bùkátà sí ká mọ̀ ọ̀bẹ lọ́hùn fún wọn gan o. mo sọ níbẹ̀rẹ̀ ètò àwọn èèyàn pè mí púpọ̀ gan-an wọ́n pè mí gan-an bàbá àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n ń sọ bí nǹkan ẹ ṣe mú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn tó. so níwọ̀n bá àwọn tó ń bẹ pẹ̀lú mi tí wọ́n bá àwọn afá òkun ṣe nígbà tó bá kọ àgbọn wá sórí ètò irú ẹni tó ń ṣiṣẹ́ ń bì ṣẹ̀ríà yóò bẹ́ẹ̀ nítorí ṣẹ̀ríà nínú mọ̀kọ́rìṣì ṣẹ̀ríà nínú objective ṣẹ̀ríà nínú tí ṣẹ̀ríà wà protect ní life wa. so tó bá jẹ́ pé lára tí ó dènà kẹ́niyàn ó máa ní òní kó máa zip nǹkan yẹn bí 2 hours irú ẹni bẹ́ẹ̀ kò sí láì dídí kó fà àwẹ̀ lẹ̀. àwọn àfáà ni ó wà á gbọ́dọ̀ tí ó gbà san àwẹ̀ yẹn ṣé yóò máa bọ́ aláwẹ̀ ni àbí yóò máa san padà nígbà tá àwẹ̀ bá lọ tán tí coronavirus náà kó sẹ́yìn lẹ̀ torí pé bí nílànà kó náà lọ pẹ̀lú ògùn Ọlọ́run. so sáà ìgbà yẹn ni ó padà gbá ni àbí yóò bọ aláwẹ̀ tó jẹ́ wípé ìní ò fi fẹ́ràn rẹ̀ pé ojoojúmọ́ yóò mọ bọ aláwẹ̀. torí pé àwọn dókítà tó tọ́jú àwọn ní coronavirus wọ́n gbọ́dọ̀ máa mú nǹkan. wọ́n gbọ́dọ̀ máa lo nǹkan láti fi tọ́jú àwọn kóòbí kan mọ́ ni so irú àwọn yẹn wà accepted ṣùgbọ́n náà tí wọ́n gbà ṣe wọ́n mọ bá aláwẹ̀ ni àbí wọ́n padà sọ létà ni àwọn afọ́ padà ṣàlàyé ṣùgbọ́n lu ẹni bẹ́ẹ̀ ìgbàláyé ń bẹ fún un láti fa àwẹ̀ rẹ̀ lẹ̀ láti máa lo nǹkan tí ò ní jẹ́ kí tí ò ní ẹ̀ ń dáńjà láì torí pé tí àìsàn bá dé bá kò wulẹ̀ nírí kankan gbà náà o. bẹ́ẹ̀ni ọlọ́wọ́ àdà. tó ìyá wa láti United Kingdom salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ kọjọ́ mẹ́ta wà fásitì ayídi. ìjọba pẹ̀lú ọjọ́ mẹ́rin báyìí ìyá wa. ẹ pẹ̀lẹ́ sà a kí dókítà wa o wọ́n ṣe gan o. question tí mo fẹ́ béèrè lórí dàbídùn yẹn ni. Yes, ma'am. tí wọn bá fẹ́ ṣínú nísìnyí bí mélòó léèyàn lè jẹ. ó bẹ̀rẹ̀ látòrí ẹyọ kan 3 5 7 lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe lè jẹ́ sí ìyóò bá jẹ ẹyọ kan ìyóò bá jẹ 3 ìyóò bá jẹ 5 7 wítìrì ló wá téèyàn bá jẹ méjì kò sábúrú bẹ́ẹ̀ ṣùgbọ́n wítìrì ló dáa jù kó jẹ́ pé etí ò ṣe pín ní kéèyàn jẹ ìyẹn ní súnà ṣùgbọ́n téèyàn bá jẹ méjì náà súnà ló ṣe sí bó ti jẹ dàbí nù ẹyọkan téèyàn bá rí ó kéré tán nìyẹn ẹyọkan yẹn lè má tó nínú ara tó bó ṣe yẹ ṣùgbọ́n òun náà rí ó ti tó fún wa tá a bá jẹ ẹyọkan tá a mú mi díẹ̀ lé ní yẹn máa bá push ẹ̀ down yóò step ẹ̀ down ṣùgbọ́n tá a bá rí jẹ ẹyọkan lọ wà lè láì lè hàn. ìyá wa wọn ní ẹ lọ máa jẹ dàbí dùn lọ salamu aleykum. tó ìyá wa kọ láti London náà torí àní gba àsìkò púpọ̀
salamu alaikum láti United Kingdom. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ò dàn gbọ́dọ̀ wọn, ẹ ò dàn. À ń gbọ́ yín mà. Àti àwọn ṣéèkì wa bùkọ́ sí wọ́n ṣe o, ọlọ́run ọba wa san wọ́n lẹ́sàn-án lórí. Àmín. Ìtọ́ àgbẹ̀bẹ̀rẹ̀ ni pé ká ní èèyàn ti rọ̀ọ̀sì, èèyàn ti jẹ dàbínú àbó ti sínú láì tí ì dàníyàn. Ṣé kò wà òkè bẹ́ẹ̀? Àníyàn wo lẹ ń wá káàkiri ìyá wa? Ẹlẹ́gùn tọ́ra kú mi lé. Àníyàn yìí ò yé mi o. Ẹ má dá wọn lóhùn. Àníyàn kéèyàn ọjà kéèyàn tó sínú. Ṣé èyí sọ kankan kéèyàn tó sínú? Mo lẹ ti rí ká ẹ ṣàdúrà lànà bí kọ yín. Ok, ẹlẹ́yìn ò sí ṣàdúrà náà téèyàn fi wá bẹ́ẹ̀ téèyàn bá ti ṣàdúrà téèyàn fi jẹ ìdájọ́. Ẹ ṣe bísímìlá ẹ jẹ́ ẹ ṣe bísímìlá ẹ jẹ́ ẹ jẹ́ pẹ̀lú bísímìlá náà èyàn lè ṣàdúrà Yorùbá náà. Ẹ ṣàdúrà Yorùbá pé ẹ̀yin náà ṣàdúrà Yorùbá Ọlọ́run o Bàbá Saheed Shittu ọmọ ẹlẹ́jà dídín o Ọlọ́run bá mi fún lówó ẹ ṣàdúrà yẹn ẹ dojú ẹ̀kẹ́ mi kẹlẹ̀ gbàgbé yòókù. Àdúrà tí ń ṣe náà ni pé kọ́lọ́ bá a sa àwọn dr Kausimu lẹ́sàn-án rí agbádùn yìí o kọ́ ẹ̀yà ọmọ bá a bá a lọ́jọ́ yìí. Tó ẹ ṣe púpọ̀. Àmì àtẹ̀tùpẹ̀ wá sórí. Àfáà Saheed à ń retí yín ní United Kingdom ẹ lè sá lọ fún wa torí coronavirus kẹ́ ẹ máa lọ jẹ́kọ̀ọ́ ẹ mọ èmi àti yín kọ́ ànábìnrin kí n máa rìnrìn àjò mo fi yẹn kẹ́wọ́ ẹ má kó ń bá mi ò wá London o ẹ di London yín mú. Ìgbà tí wàhálà dé lẹ sá lọ Nàìjíríà. Wàhálà ò tí ì dé kí n tó sá lọ ẹ má kó bá mi. Ọdẹ bọ́ bí ẹ mọ̀ bọ̀. Mi ò wá o ẹ di London yín mú nǹkan méjì ló ti ṣẹlẹ̀ fún ọ London àwọ̀ ẹ̀wọ̀ wọ́n pẹ́ kọ́ tó ṣínú ìyẹn àkọ́kọ́ abẹ kọ́ tó túnu ó ń pẹ́ ẹlẹ́ẹ̀kejì coronavirus wà ń bẹ̀ ṣé kí wọ́n dojúkọ méjèèjì irọ́ o sàlámù àlékún. mi lè lọ fóòsì ókè sàlámù àlékún láti Nàìjíríà sà. Sàlámù àlékún Bàbá Saheed Ọlọ́run ò ṣe ṣẹ́jú sí. Ọlọ́run ò ṣe ṣẹ́jú sí o. Ọlọ́run gbàdúrà wa. Àmín. Ara kú àwẹ̀ Ramadan. Àwa ni o. Dókítà wa àwa tá a láìkì smoothie nǹkan tó yẹ bí ká blend dàbínú yẹn tá a bá fẹ́ blend dàbínú yẹn tá a máa blend ẹ̀ tá a máa zip ẹ̀ tó máa wà watery a bá mix ẹ̀ pẹ̀lú oyin àti milk a wá gbé sínú fridge ṣé yẹn náà lọ bẹ́ẹ̀? Ìbéèrè mi nìyẹn o. Ẹ ṣeun àkọ́kọ́ kò lọ bẹ́ẹ̀ tó bá wù yẹn ní blend dàbí kan ànábì náà ní mílíìkì kò dẹ̀ da oyin sẹ́nu ẹ má lu jẹ́rí kọ́mú dàbínú ẹ lè blend dàbínú lọ́tọ̀ tó bá wù yín kẹ́ ẹ mú ẹ má fi nǹkan kan kàn. Smoothie yín lẹ́yìn sínú ẹ má fi ẹ sínú torí. Ẹ sà ẹ lọ́ máa gbọ́ lórí ètò ariwo pọ̀ lọ́dọ̀ yín o. Ẹ ti da nǹkan mẹ́ta pọ̀ so nínú àlàyé wa dẹ̀ ní àsopọ̀ àlè dàpọ̀ bẹ́ẹ̀ yàrá nínú dàpọ̀ o so wallahu alam. Tó wọ́n ní ẹ má dà papọ̀ tẹ́ bá fẹ́ mu Scooby ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ ń pè Scooby yín ẹ lọ mu Scooby yín lọ́tọ̀ tẹ́ fẹ́ mú dàbídùn kẹ́ fẹ́ blend ẹ lọ blend dàbídùn nìkan kẹ́ wá mú ìyẹn da kẹ́ fomi sí kẹ́ mú ṣùgbọ́n tẹ́ fẹ́ mu Scooby ẹ má mu Scooby papọ̀ mọ́ dàbídùn. Salamu alaikum mi mọ̀ tán pè Scooby o salamu alaikum o. Smoothie ni o. Ṣáàtúlá ẹ pé tó. Mo tán pè bí a Scooby lọ́pẹ́ ẹ lẹ́sà. Salamu alaikum. Alaikum salam. À ń gbọ́ yín sà. Ẹ kú ètò. Àwa nù ni. Dókítà ẹ kú wájú. Àdẹ̀kú Ramadan. Ẹnu wa bẹ́ẹ̀ náà ni ó máa sí parẹ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè nípa àlàyé tí wọ́n ṣe nípa dàbínù pé a lè jẹ́ tá a bá jẹ́ pé a lè fi sí ọmọ tuntun ní kọ̀rọ̀ ẹ̀kẹ́. Mo fẹ́ béèrè nípa tọ́mọ̀rù yẹn pé irú tọ́mọ̀rù wo ni a lè lò ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣé ó dídì la máa jẹ tá a máa fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ ọmọ ni àbí báwo ni kí wọ́n ṣàlàyé yẹn fún wa sà. Náà mo sọ in tó dáa jù torí pé Madina náà lànà bíi ti practice yẹn tá a rí dàbínù tútù Madina lálákọ̀ọ́kọ́ tó dáa jù sallallahu alaihi wasallam. Ajúwà. So tútù ló dáa jù torí pé tútù. Ẹ̀yin ọmọ yẹn má kọ̀nẹ́tì mọ́ íńtánẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ bá ti bá yín sí ti fóònù yín. Tá a bá wá fẹ́ lò ó kì í ṣe dandan kó jẹ́ gbogbo odidi yẹn láàjẹ lẹ́nu tí ó wà pọ̀ jù fọ́mọ rárá á jẹ níwọ̀nba ṣùgbọ́n yóò ṣe díẹ̀ bóyá á jẹ bí àkọ́fì á jẹ́ ó gbọ́dọ̀ kúnná dáadáa á dẹ̀ fi ọ̀dọ̀ fi tó ẹnu wá kó kó lè bá a jẹ́ pé yóò lu smoothie lẹ́nu á wà mú ọwọ́
ọwọ́ yẹn náà mọ̀ á àwọn onímọ̀ òde òní criticize ẹ wọ́n ní nítorí pé ẹni tó fẹ́ jẹ́ ìtọ́ ẹnu rẹ̀ tó bá ní kinní kan ń kọ́ tó bá ní gbá ń kọ́ wàhálà àti wọn nìyẹn o tí bàbá ọmọ ò bá rẹ̀ ń tó tẹ́ lọ́rùn láti ṣe kí bàbá ọmọ ó ṣe fúnra ara rẹ̀ tàbí ìyá ọmọ gbogbo yòókù kò ká wá mọ́ o àwa máa ń tẹ̀lé ànábì pẹ̀lú kádìjú ni ìntànàbí bá ti ṣe fún wa. sallallahu alaihi wasallam. tó ẹ lọ máa gbé ọ lórí ètò. àgbọ́yé. kí ló kù ẹ tètè tó láwọn òde ẹlòmíín sá. tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé nípa ájúwà yẹn sẹ́wọ̀n pé ilé wa ń bì ájúwà sọ wọn ní ọ̀dọ̀ wa bíbá yìí so mo sì fẹ́ bẹ̀rẹ̀ pé anyone tabarisa lè lò ṣá. ájúwà kọ́ ni mo pè fún wa dàbínú Mádínà ò kì í ṣe ájúwà ájúwà yàtọ̀ dàbínú Mádínà yẹn wọn máa ń páàkì sínú kíní tó máa ń tà ọdún Mádínà gángan sí báyìí gbígbẹ náà dẹ wà gbígbẹ yẹn kọ́ mọ̀ dáadáa tẹ̀gẹ́ tẹ̀sí ẹ̀ owó tá a wà yìí tó ṣe ń fún wa ẹni mo sọ ẹni tó bá fẹ́ di ẹrù ọmọ ẹ̀dẹ̀ ní dàbínú Mádínà ó lè fún wa láti rí lóòótọ́ kó wù ń bí ṣùgbọ́n tá a bá fẹ́ ra pant tá a fẹ́ ra díápà tá a fẹ́ ra gbogbo ẹ̀ àmọ́ bí tá a máa ń gbé mọ́tò lọ rà sí kọ́kọ́ òkun náà. ẹ ní ṣòfòfò ní ṣe yín. kò sí rọ́ńbẹ́ bàbá mi. ẹ wá lọ síbi tó bá ti ń tà á. ọmọ lára fẹ́ fún onílé ìwòsàn kó ní ìfọ̀ ìlàfẹ́ bákan eléyìí tó jẹ́ pé dàbínú tó yẹ ká ní àní ni àwọn just right wọ́n ń ta dàbínú ṣọ́pà àwọn stores wa wọ́n ti mọ̀ fún àwọn mùsùlùmí máa ń jẹ́ wọ́n ń ta dàbínú Mádínà ń bẹ̀ ẹjẹ́ àlọ́ ra àwọn tó ń ta nǹkan súnà ẹ lọ sáwọn mọ̀sájìd ẹ lọ sáwọn mọ́sálásí káàkiri àwọn tó ń ta mọ̀sẹ́ ẹ̀rọ àwọn tí ń ta nǹkan súnà ẹ lọ ra dàbínú Mádínà bẹ̀ wọ́n ní so iye oṣù tó lè láti wá fún wa. tó àwọn akọ́lá máa júwèé bí tẹ́ máa ti ra dàbídù fún yín bàbá wa ẹ lọ ra dàbídù sàlámà lẹ́kùn. ta dàbídù ń bí bàbá wa wọ́n máa di pé Saheed Shittu dàbídù ló tún polówó nísìnyí ó tún ní pé dàbídù ní kẹlẹ tún rà o ìsìn ló tún ní pé kẹlẹ tó ti ta dàbídù òun ló tún ta dàbídù o mi ò ta dàbídù o sàlámà lẹ́kùn o. ẹ lọ láti London o. Salamu alaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ lẹ́mà o. ẹ̀rọ mo fẹ́ kí dókítà wa o. wọ́n ń gbọ́ yín mà. Ramadan Kareem. nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ni pé the other time tẹ́gbẹ́ wọn wá sórí program mo pè wọ́n padà nírọ̀lẹ́ ẹjọ́ yẹn wọn ò píkì kọ́ ní pé ṣé wọ́n ní time tó ń píkì kọ́ ni tó ń píkì àwọn calls kíyàn lè mọ time tíyàn máa pè wọ́n. Hello? Mo tún ní question mi ò pé ṣe anytime tẹ máa ń píkì àwọn calls sàn. ṣebí question yín nìyẹn. ṣebí question yín nìyẹn mà. question kejì ni pé ṣe mọ̀ pé ní UK tá a wà yìí àwa ẹlòmíì àyìn lọ bí iṣẹ́ àwọn ẹlòmíì dẹ̀yìn ń wà nílé ṣé nǹkan tí mo sọ yẹ yín bọ́ tèmi ìsèmí yìí ń ṣiṣẹ́ bọ̀ tí n bá ti step out níta mo máa ń ní a-fever máa ń yọ mí lẹ́nu gan mo dẹ̀ náwọn oògùn tí mò ń lò àti nose drop tí mo máa ń lò but tí n bá ti lò ní time ó jẹ́ kí n lò ní bí ẹ̀mẹrin lójúmọ́ abẹ́mẹ́ta bọ̀ nítorí pé àwẹ̀ tó wà dáńsìn ẹ̀ẹ̀kan péré ni mo lè lò which is ìgbà tí máa ń jẹ sáré so lẹ́yìn yẹn mi ò lè lò mọ́ ó dẹ̀ máa jẹ́ kí n máa fi uncomfortable títí tí máa fi ṣínú yẹn ni so ọ̀dẹ̀ ni a lò dẹ̀ mi tún lè lo ice drop náà so mo á fẹ́ràn pé kí ni mo lè ṣe. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni màá fi bẹ̀rẹ̀ àti dáhùn tó jọmọ́ bẹ́ẹ̀ náà fúnra Ọlọ́run ló yọ àwọn aláàárẹ̀ kúrò níbi ààwẹ̀ gbígbà ìtí ń jẹ́ àárẹ̀ ní gbogbo tó láti múnira wá tó yẹ pé tẹ́ ẹ bá ti gbà ààwẹ̀ ní ráùtì bá yín ẹ̀ ní gbádùn ayé yín mọ́ ìtí ń jẹ́ àárẹ̀ náà jù bẹ́ẹ̀ lọ tàbí tẹ́ ẹ bá gbà yóò tún dá wàhálà mi irú ẹlòmíì tí ó bá gbà ààwẹ̀ nǹkan kò ní ṣe tó bá gbà ààrẹ wà lóò ṣẹlẹ̀ síjẹ́ tó ní kú ní kọ́ta èyí tó bá ti di pé tẹ́ ẹ bá ń gbà ààwẹ̀ yóò dàkú àárẹ̀ tí ń bẹ lára yín tàbí tẹ́ ẹ bá gbà yóò mú àìlera wá bá yín ẹ bá wẹ̀lẹ̀ mo wá sọ mo ní wọn padà gbà máa bá wa lórí ètò tí ó ṣàlàyé fún wa wípé ẹni tó bá jẹ pé ìlànà àárẹ̀ báyìí ló mú yóò bọ́ aláwẹ̀ ni ẹni tó bá jẹ pé ìlànà tiẹ̀ báyìí ni yóò padà gbà wọnyẹn létà ni àwọn àbá ni yóò yanjú ẹ̀ yẹn kọjá ìtawọ́ sọ lórí ètò ṣùgbọ́n ẹ fàwẹ̀ yín lẹ́ni láti lè gba àwẹ̀ kẹ́ má bàa kó nira bára yín ìbéèrè ẹlẹ́kejì tẹ́ béèrè aláwọ̀kọ́ tẹ́ béèrè ní ọjọ́ tí mo ṣe prógráàmù nìkan kí n tó parí mo rí over 100 missed calls lórí WhatsApp nìkan bẹ́ẹ̀ ni mẹ́sẹ̀jì náà pọ̀ rẹ́rẹ́rẹ́ èmi máa ń busy
ṣẹ́rẹ́ ni tó bá fẹ́ béèrè question ó drop audio message sí WhatsApp màá listen sí tó bá jẹ́ pé ní ìyẹn ó yẹ kó pè mí màá sọ fún yín pé kó pè mí tó bá jẹ́ pé ẹni tí ò yẹ kó pè mí ni màá dáhùn béèrè ẹ̀ ó lè jẹ́ pé ibi tá a ti ọ̀sọ̀ lórí WhatsApp náà láti yanjú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àsìkò tó máa rọrùn kéèyàn rí mi pè ní mo fẹ́ sọ ìbápanu Ramadan tẹ́ ẹ bá fẹ́ pè mí lẹ́yìn aago 8 àbọ̀ sí 9 àárọ̀ ni ẹ lè pè mí di bí aago 10 àárọ̀ sí 11 lẹ́yìn ẹ̀mí ní gbìmí ní sábà gbé kó àbáwọn tí mo bá lápọ́símẹ́ǹt pẹ̀lú tó bá di nírọ̀lẹ́ láti rí aago 5 àbọ̀ tí tó bá di lálẹ́ lẹ́yìn ìtọ́ láti bí aago 8 sí aago 9 sí 9 àbọ̀ 10 mo lè gbé pọ̀ ńgbà yẹn torí pàwọn ló ṣe bàdà ṣùgbọ́n láwọn náà ṣùgbọ́n anything tó bá wà ọjọ́ ìtẹ́jọ́ response lórí WhatsApp yẹn máa gbọ́ máa give response ibẹ̀ wọ́n kó ràn wá lọ́wọ́. no wonder tá a máa ń pe fóònù yín tàkiri yín bá sọ̀rọ̀ ṣé torí ṣé ẹ ń sáfù coronavirus ni lẹ́ẹ̀ ṣe ń gbé kọ́ọ̀lù ni àbí torí àwọn patient. ẹnu mínísí wa àwọn tá à ń dánú nǹkan àwọn èèyàn wà bá wa tún ní ìtòrí pọ̀ kọ́lọ̀ kó ṣàánú wa. tó salamu aleykum láti ìlú France. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀kọ́ gbẹ̀nà ọlọ́run gbà fún wa. Àmín. Ẹnu ọdún. Mo ní ìbéèrè kékeré kan mo fẹ́ bèèrè lọ́dọ̀ dókítà wa pé ẹ́sìpẹ́ a lè ṣínú pẹ̀lú dẹ̀bínú pẹ̀lú wàrà. Bàbá wa ẹ bẹ́ẹ̀ lè polúrú papọ̀ mọ́ wàrà. Kí ló wí o? Wọ́n ní ṣáwọn lè mú wàrà papọ̀ mọ́ dàbídùn káwọn máa lo méjèèjì papọ̀ wàrà àti dàbídùn ṣó lọ. ẹ má lù papọ̀ dàbínú nìkan lànà bí lò lẹ́yìn rẹ̀ lómi dàbínú nìkan ní kẹ́ ẹ lò tẹ́ ẹ bá lu dàbínú tán tó bá wù yín ẹ lè lo ẹ bá mi kó dàbídùn sínú omi kó ti sóòkè á bá ń gbénu fíríjì kó tutù ṣó lọ bẹ́ẹ̀ bàbá wa tó tutù. ẹ má dẹ kò lọ rárá o ẹ má mú mi gbígbóná ẹ sì má mú mi tútù. ẹ gbọ́n tí mo wí ni bàbá wa kó bá mi kó dàbídùn sínú omi tó tutù kó wá gbénu fíríjì kí àwọn dàbídùn tó máa ń le kóró. ṣó lọ. ẹ ò dáa tó ẹ má kó dàbídùn tó fíríjì kò lọ tó ẹ jẹ dàbídùn tó náṣọra. ọlọ́run àṣàánú mi o. àwọn ọmọ ọgbọ́n tó tutù gan tó tutù tó ọlọ́mọṣẹ́ ṣe rọrùn ṣe ti gbọ́ sá o. adúpẹ́ lọ́dọ̀ yín ọlọ́run bá fún wa. àmín salamu aleykum sa. aleykum sa abdul barakatu. tó ẹ̀yin ya wa lónìí béèrè nílẹ̀ for now. ẹjọ́ bẹ́ẹ̀ pò wọlé ayé ní bí few minutes torí pé asiri kò tí ì wọlé. ẹ̀yin ya wa ẹ̀yin bàbá wa ẹjọ́ bẹ́ẹ̀ sọpọ́tì kínní mọ́ṣáláṣí wa tá à ń ṣe ní ọwọ́ torí tọlọ́hun a nídìí sọpọ́ọ̀tì yín o ṣé gbogbo wa náà rí ibi tí ilé ọlọ́run ọba dé kọ́lọ́mbà kún gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ̀ ń sọpọ́ọ̀tì iṣẹ́ ọlọ́run yìí kọ́lọ́mbà kún yín lọ́wọ́ ẹ̀yin náà wo ibi tá a bá ṣe ọlọ́run dé mọ́ṣáláṣí wa náà là ń fi wọn gbogbo wa yìí àwọn kan igi yẹn lọ́wọ́ ọmọ sẹ́ndì ó dàpọ̀ náà ti sẹ́ndì fídíò ìmíìsinmi lórí mọ́ṣáláṣí wa yìí kọ́lọ̀njọba wa kún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ́pọ́tì iṣẹ́ ọlọ́run kọ́lọ̀nba wa kún yín lọ́wọ́ o mọ́ṣáláṣí wa nìyẹn a nídìí sọ́pọ́tì yín kọ́lọ̀nba wa kún yín lọ́wọ́ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run àká nọ́mbà wa nìyẹn fún ẹni tó fẹ́ sọ́pọ́tì wa láti United Kingdom ẹni tó fẹ́ sọ́pọ́tì wa láti Nàìjíríà bí àwọn dókítà wa náà máa sọ́pọ́tì wa àti mọ̀ kọ́lọ̀nba ṣe ṣe rọrùn tó àkọlù rẹ o láti United Kingdom salamu aleykum o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kí ló dé Saheed Shittu. fọmọ yẹlẹjà dídín sí i. ọ̀gbẹ́ni bàbá dídíje bídíje wè wá sí Nàìjíríà. èmi ò ní tẹ̀lé ìpadà sí lóyìnbó ẹ̀rọ àfimílẹ̀ jẹ́jẹ́ o mi ò gbọ́ o. so àwọn lè mọ́ọ̀kì àbí lórí pé àwẹ̀ tí wọ́n pẹ́ àti ní kò ní ra fúrọ̀. àwẹ̀ London pẹ́ coronavirus tún wà ń bẹ̀ èmi ò tí ì lọ o. ẹ lè lọ kó bá mi coronavirus wà London mi ò wá. ẹ wá mú fásitì wá mú àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́wà ok ó ti dá bẹ́ẹ̀. tó sàrà lẹ́kùn staff doctor. wọ́n ń gbọ́ yín o.
Ó sì pé àlè kó dàbí nínú fíìjì báyìí. Ájúwádé débi ti rà láti ya Ramadan, ọmọ sì wà lóru fíìsà. tó dókítà wọ́n sọ pé ẹni kan máa kó dàbí nínú fíríjì ṣé kò ṣe ṣáwọn ò lè kó nù fíríjì ni. Inú fíìjì yìí máa kú sí ìlànà ẹbí bírèkì báyìí o. ẹni rẹfrigirétì ẹni kó nù fíìjì gbọ́dọ̀ bá ti fẹ́ ẹ̀ẹ́dì tó bá ti ń kó bọ̀ ìtẹ́ bá fẹ́ lù ẹ yọ jáde kó nù fíìjì. ìyá bọ́lá dókítà kó ọ̀rá tutù díẹ̀ kó tutù díẹ̀ àbí kó má tutù ara. mo ní ẹ má jẹ dàbí nù tutù ẹ jẹ dáadáa jẹ. ọlọ́jà aṣọ oríire òun jẹ́ gbé àwọn ayé. kọ́níṣẹ́ ìjọba gbélé yìí ọlọ́run jẹ́ ló ṣe ṣe ni o. pásítọ̀ tó ní fẹ́ béèrè nísìnyí báyìí tá a bá ti break tá a bá yí pé a ti lo dàbínù pé a fi break tán kẹ́gẹ́tì mi sì pé a ti lo dàbínù àti fi break. but now èèyàn wá fẹ́ jẹ bí nǹkan míì bóyá èèyàn kàn feed this or something but bóyá cholesterol yàn ó ti ṣe bákan ni èèyàn wá fẹ́ lo black seed oil èèyàn fẹ́ lo black seed oil ṣé èèyàn lè gbé black seed oil yẹn rúra directly bí ẹ ṣe ti dàbínù yẹn èèyàn ti jẹ dàbínù tán èèyàn ti break o kẹgẹ mi dọkítọ mo ti jẹ dàbínù mo ti break mo ti free nítorí bí mi ṣe wà ní èdè ìjẹun náà ti máa ti break. ẹni sùúrù oníbèrè láti United Kingdom ẹni sùúrù nẹ́tíwọ̀kì dókítà wa ń ṣe ofrontrate. dókítà ó dàn torí Ọlọ́run. nẹ́tíwọ̀kì yẹn lọ tẹ́lẹ̀ ní padà so nǹkan tẹ́ máa ṣe ni pé tẹ́ bá ti jẹ dàbínù irú mílìkì tẹ́ sọ yẹn. ẹ lọ máa gbọ́ lọ lórí ètò. ṣé ẹ mọ̀ pé oúnjẹ díẹ̀ ti wà nínú yín bẹ́ẹ̀ yẹn ẹ wá lè lo black seed lé lórí bẹ́ẹ̀ yẹn wallahu alam ó máa wà òkè. wọ́n sọ pé àwọn fẹ́ lo black seed fún nǹkan kan pé torí ẹ̀ bóyá táwọn bá ṣínú tán táwọn ti lo black kílẹ̀ pé táwọn ti lo déètì tán dàbínù táwọn ti fi túnú ṣáwọn lè jẹ kí náà porúkọ ẹ àwọn lè mú black seed oil. kọjá kí dàbínù yẹn pọ̀ kọjá kí dàbínù yẹn pọ̀ tó máa jẹ kọjá kí dàbínù yẹn pọ̀ díẹ̀ kọlọmọ ṣẹṣẹ wọn méjì lọ sókè náà. oníbèrè salamu aleykum warahmatullahi wabarakatuh. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ máa ń lẹ. wa aleykum salaam wa barakatuh. aleykum salaam. ọmọ yẹn lọ́jọ́ adé. naam. ṣẹ́jú sí. ọlọ́run ṣe ṣẹ́jú sí o à ń gbọ́ yín. hello. gbogbo ayé ń gbọ́ yín o. nẹ́tíwọ̀kì ò ṣàbòsí mọ́ báyìí. mi ì máa mọ tó dé. mo rí pẹ́. ngbà tí mo ti ra ogbó oríṣiríṣi nẹ́tíwọ̀kì bí mo ṣe ń ra smiley ni mo ń ra spẹ́tánẹ́ẹ̀tì MTN ń gbowó gbogbo ẹ̀ mo wá kó gbogbo íńtánẹ́ẹ̀tì jọ pé gbogbo tó fẹ́ jásí kó jásí. tuntun Ọlọ́run. owó tí mo ti fi ra íńtánẹ́ẹ̀tì nígbà tí mo dé yìí wàláì ó ti ju 150,000 lọ wàláì ó ti jù lọ. mo ṣáà ra gbogbo ẹ̀ ni mo ṣáà ra. ẹ ti wá mú yẹ̀sì báyìí náà ṣe bí dókítà lẹ́tì kọ́lẹ́tì yẹn láti. bẹ́ẹ̀ ni o. dámọ́ o. tó à ń gbọ́ yín. nẹ́tíwọ̀kì wa ti dá báyìí. náà dókítà wa mo kí wọn o. Yes, sir. Ọlọ́run téèyàn bá ti ṣiṣẹ́ ní òrùn tó ti ṣiṣẹ́ dáadáa tó òrùn ti pa o ẹ mọ̀ pé ìtọ́kàn wọn máa fẹ́ kó tiẹ̀ sí bí ọ̀tà kó bá tiẹ̀ jẹ tútù kan kó tiẹ̀ wá mú díẹ̀. àná lè má mú ọkọ̀ tútù just normal ní kẹ́mú. gbóná wọ́n á mú gbóná lè tó mú nǹkan tútù. àníkè dẹ̀bínù tí wọ́n sọ yẹn ṣé kòkò ní límìtì dẹ̀bínù ìyẹn lè jẹ́ tó pọ̀ kò lè ṣèyàn ní nǹkan kan. bẹ́ẹ̀ni torí wípé dàbínù náà wọ́n á máa fi ṣe oúnjẹ so ṣẹrí àwa yìí láti ṣe lárúbáwá tá a bá jẹ dàbínù débi kan ó máa sú wa. ẹ̀yin lọ máa gbọ́ lọ lórí ètò kan. ẹ lọ máa gbọ́ lọ lórí ètò. táà gan bá dẹ́jì kan ó máa sú wa táà náà bá jẹ dàbínù yẹn débi kan gan ó máa sú àwa náà fúnra wa
torí pé àwọn tó gbọ́n lára jíjẹ rẹ̀ jù làwọn lábá tó máa ń sọ oúnjẹ so nǹkan tútù tá à ń tẹnu wọn yẹn á padà wá àyè láti ṣàlàyé aburú tó ń bẹ́ẹ̀ mi nǹkan tútù á lè máa púpọ̀ yẹn ká máa lò náà oníbèrè mi. tó assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi. à ń gbọ́ yín ẹ hold on à ń gbọ́ yín lọ. ẹ kú ètò. àwa ni ẹ o. yes mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ dókítà wa náà mo ti gbọ́ wọ́n tẹ́tẹ́lẹ̀ rí ní àpàtà ṣe last program yìí. so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn fún ìrànlọ́wọ́ tí ọlọ́run kádàrá kí wọ́n ṣe. then so lẹ́yìn ìgbà yẹn mo mú pọ̀ lórí ọ̀sà so náà wá ní pé kí n ra black seed pẹ̀lú ọ́nì pé kí n mix ẹ̀ papọ̀. so ìyá mi wá béèrè pé ṣọ́nà lè máa láǹbẹ̀ ìyá ọ̀rẹ́ jẹ́ tó ní oyún sínú pé iṣẹ́ nìyẹn náà lè máa la nínú kíní yẹn àti pé ṣé mo tún lè lẹ́yìn pé mo lè black seed oil fúnra ẹ̀ ṣé mo kàn lè máa lò lẹ́kọ̀ọ̀kan yàtọ̀ fún ìtàn ti sọ pé kí n máa lò yín. náà ẹ ṣeun ní program tí mo ẹ lọ máa gbọ́ lọ lórí ètò. mo sọ̀rọ̀ prescription mo ní prescription A ó lè yàtọ̀ sí ti B. bẹ́ẹ̀ni. mi ò recommend kí ìyàwó yín máa lá o àyàfi tí mo bá tó mọ condition oyún wọn àtàwọn ìbéèrè kan tí mo bá bí wọ́n léèrè tí màá tó sọ fáwọn náà lè máa lá. ẹ̀mí ìmọ̀ reason kankan tẹ́ fi rò pé tó yẹ kẹ́ ẹ máa mu black seed lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tẹ́ ti mix ẹ̀mú yín tẹ́ ń lò ó gbogbo nǹkan ló níwọ̀ntúnwọ̀nsí kọ́lọ́kọ́rọ̀ wà lọ́wọ́. tó oníbàjẹ́ lórí ọ̀rọ̀ ìyàwó yín ẹ pè mí ẹ send message sí mi. tó assalamu alaikum o. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh àfàmì yá ṣe ẹ ṣe kú ètò ọlọ́run á jẹ́ pẹ́ fún wa. àmín. ọlọ́run ní dẹ́mi ilé gbòdò ẹjọ́ ń pa ọ̀rọ̀ black seed yìí ẹjọ́ sà ṣé kí tí èèyàn bá ṣínú tán ṣé èèyàn lè lo black seed yẹn tí kí èèyàn tó bí ìmọ̀gbọ́n ilé sọ kí èèyàn tó jẹ èso kankan kí èèyàn kọ́kọ́ fi black seed yẹn tẹ́lẹ̀ àbí báwo ni nǹkan tí mo kàn fẹ́ béèrè. bàbá wa ẹ ṣàbẹ̀ sí ẹ bẹ́ da ìgò black seed sọ fún bàkẹ́ kẹ́ mú gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ àbí wọ́n ní kẹ́ lọ jẹ déètì ẹ̀yìn ní pé kẹ́ lọ jẹ black seed kẹ́ lọ mú black seed. ẹ má fi tàbí ẹ má fi àbá mi ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ nǹkan kan tún ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi kan lọ́sọ̀wọ́ àánú mọ́tò pẹ̀lú mi bí báyìí. ẹ ó dàn kẹ́ tó lọ ẹjọ́ ẹ ṣáà ní sùúrù wọ́n ní kẹ́ má fi black seed sínú o. ok sir. kò kí ń ṣèso náà. ẹjọ́ sà àǹfà mi ṣe ń gbọ́ ẹjọ́ ẹ bá mi sáré tírìtì tọ́pìkì ẹjọ́ ẹni yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi inú mọ́tò kọ́lísì mi á lọ síbì kan lọ́sọ̀ ẹ̀ but wọ́n wá ṣàfù wa ní bottle water ó ti gbàgbé wípé òun wà nínú àwẹ̀ ó ti wá já bottle water yẹn ó ti mú ẹjọ́ kó ṣàwọn padà sọ kí ṣé kókó lè kọ̀tínú láti gbàwé yẹn lọ àbí báwo ló yẹ fẹ́ ṣe sà. ṣé ó mú tó àbó mú kù. ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ń gbọ́ mo gbé. ṣé ó mú tó àbó mú kù là ń bè lọ́wọ́ yìí. tó sáré ó ti gbàgbé pátápátá. ṣé ó mú tó àbó mú kù. ó mú kú àbóyè kọ́kọ́ gbé sẹ́nu báyìí ó kàn lẹ́nu ó kàn sáré gbé sílé ó ti gbàgbé gbogbo agọ́ta wà ní prógámù èmi nìkan mo kàn try láti control ara mi pé mi já olùgbà tó ń ja muslim ní gbogbo wọn ti gbàgbéra ẹjọ́ kí ni nǹkan tó lè ṣe kó continue láti máa gbà lọ. tó dókítà wa wọ́n ní ṣé kó kúkú momi tó kù kó lè jẹ ẹrẹsì tó ti rẹsì ń gbóná le. àbá mi ò wọ́n tó gbé ní ilé bí ṣe lè yá àbá mi. kó máa gbà wẹ̀ lọ àlọ́ ìtàwọn àbá àti fún wa lórí ẹni kó máa gbà wẹ̀ lọ gbà tí ò fi mọ̀ọ́mọ̀. alhamdulilayi alhamdulilayi wọ́n ní ọdún gbà wẹ̀ lọ bẹ́ẹ̀. ẹ ṣe gan lọ́wọ́ á jẹ́ pẹ́ fún wa dókítà ẹ ṣe gan ẹ pẹ́ fún wa ẹ ṣe gan sà. tó salamu aleykum. torí àti kírun ìṣẹ́jú táwa ní méjì lọ lẹ́yìn question ilé yìí. ẹ lẹ́yìn question ilé yìí ó ti question ti kásẹ̀ salamu aleykum la brother nọ́ọ̀fù kọ́ yìí ni. bẹ́ẹ̀ni. ẹ máa ń lé ọmọ tó gbọ́n ọdún. ọmọ agbára à ń bá ètò lọ bùkán ìṣojoojúmọ́ ni mo mọ̀ pé mi pè yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ̀ àsìkò náà ọlọ́run kádàrá pé kó jẹ́ òní. tó à ń gbọ́ yín. ẹ kú ètò lọ́tún lọ́sì ẹ kú ìnáwó lé àṣírí ògbò. àmì o. ẹ̀mí tá a fi bẹ̀rẹ̀ láfi parí ẹ̀ láwa fẹ̀mí lógbó lágbára títóbi Allah subhanahu wa ta'ala ẹ sì kú ọdún ẹ kú Ramadan náà Allah subhanahu wa ta'ala fi rọ̀ wá lọ́rùn àníri nira. àmín. ok
ẹnìkan ló pè mí nísìn ẹ̀rí ló bá mi ó pè mí ṣàkíyèsí ilé ọ̀rọ̀ yín ó ní ṣé mo máa ń pè yín a máa ń bá a sọ̀rọ̀ mo ní ìdákọ̀kan bọ̀ gbàtẹ́ ti wà ní áfíríkà nísìnyí pè yín láti gbàtẹ́ ti lọ sí áfíríkà èmi náà sì ní àníyàn àti pè yín láti fi kí yín fún gbogbo wàhálà tó wà nílẹ̀ lọ́tún ló sì fún ọ̀rọ̀ mọ́ṣáláṣí àṣírí ó bò àṣírí wa àwa náà tá a ti dá sí ó wà lérí ẹ̀mí wa á padà dá sí lágbára ọlọ́run ibi dásí àyè tágbé dá sí náà ní ti ń súnmọ́ yìí. wọ́n ní kẹ́tẹ̀tẹ̀ sọ̀rọ̀ torí àwọn dókítà wa náà fẹ́ lọ kírun kẹ́tẹ̀tẹ̀ béèrè tẹ́ bá fẹ́ béèrè. ok ẹnìyàn kàn tẹ pé mí ṣàkíyèsí ni pé lérí ọ̀rọ̀ Wàsíù Àyìndé tí ẹ̀ ń dá sí ipe kí ló dé tẹ́ kì í ṣe pé ẹ ti ń gbàbọ̀dè ipe ẹ̀yin ni ẹ sọ níjẹ̀ ló pé Wàsíù Àyìndé ìṣàlájì mọ́ àwọn sì ń bá yín lọ. onítọ̀hún ò gbọ́ Yorùbá mi yé ni ẹ mẹ́nu kó ń bẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ jàre rọ́dọ̀ọ̀dọ̀ onítọ̀hún sọ salamu aleykum kò sọ̀rọ̀ ń bẹ̀ ṣé mo dá sọ̀rọ̀ Wàsíù Àyìndé nìyẹn ni ẹ má dá wọn lóhùn ẹni àwọn tó sọ ẹ̀ òní náà ṣe làákàyè ni. àmì ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde ṣé mo ní kí Wàsíù Àyìndé máa kọrin lọ ni àbí mo ní kó máa gbá bọ́ọ̀lù lọ mo ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ wọn bára wọn ní ìkọ̀pọ̀ wọn bára wọn ní ìkọ̀pọ̀ ṣé mo wá dá sọ̀rọ̀ wọn nìyẹn ṣé mo support Wàsíù Àyìndé ni àbí kíni reality lèmi sọ ní tèmi mo kàn sọ pé gbogbo ẹ̀yin tẹ́ máa parọ́ mọ́ yàn ẹyẹ dá wàhálà lẹ̀ ó tán ń tẹ́ lẹ́rìí lé lórí ẹ má sọ mo dẹ̀ kó tẹ́ àyà Kùránì ṣé mo ti wá sọ àṣọ ṣé mo sọ yìí tó kọjá ẹnu mi lọ wọ́n pa ẹni ẹsẹ pé yàn ṣe ṣìnà ẹ ní púrúfù gbogbo ayé wa ń gbé kiri gbogbo mùsùlùmí ń gbé kiri mo dẹ̀ kó tẹ́ àkùránì tọ́lọ́ nínà lẹ́dínà yẹ́rù múnà lìmúsọ̀ nọ́ọ̀tì lìgọ́fì láti lìlìmùmínátì lù inú fi dúnìyà wàlẹ̀ àkìrọ̀ wàlà hum asábùlì àlìm ọlọ́run ẹni tí ẹ̀yin tẹ̀ ń fẹnu ba ẹni tó mọ́ tẹ̀ ń fẹnu bà á jẹ́ tẹ̀ ń sọ pé oníṣìnà ni tẹ̀ ń fẹnu ṣe gbogbo ẹ̀ ọlọ́run náà máa fọ yín lójú láyé òun tún máa fọ yín lójú lọ́run wàlà hum asábùlì àlìm ìyàtọ̀ tún nípọn ó wà nílẹ̀ fún yín ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá parọ́ mọ́yàn tẹ́ ẹ̀ ṣe pé ó ṣe ṣìnà ọlọ́run ṣe pé kọ́ náà yín ẹgbàá 80 náà ní kọ́ náà yín torí pé ẹ gbọ́dọ̀ mú púrúfù jáde mo kóòtì ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíì ò ṣe làákàyè ara ṣá kó tó di pé wà lọ bí àwọn èèyàn pé ó dá sọ̀rọ̀ wọn ò ṣe làákàyè ni mo ń kóòtì ọ̀rọ̀ ọlọ́run mo fi sọ̀rọ̀ tí mo ń sọ ṣé ọ̀rọ̀ ìfẹ́ nù tèmi mo ń sọ ẹ má dá wọn lóhùn anyway dókítà wa ó dà pé táìmù oníbèrè kan wà mí báyìí o ẹsẹ pẹ́ fẹ́ lọ kírun ni o. ẹ já bí ìbílẹ̀ ká parí program náà. tó ẹ já bí ìbílẹ̀ tiẹ̀ ká parí ká lọ kírun. tó aleykum salaam wa rahmatulah barakatuh ma. àjọwò iṣẹ́ ọdún ìlú àrò ìṣẹ̀yìn adúpẹ́ ẹ̀ wá ń kí dókítà wa rò. ẹ dákun ìbéèrè tèmi bébí à ń bá jẹ dẹ́bínú sí àlè mú watermelon. màmá wa wọ́n ní ṣé tí ẹ bá ṣe jẹ dẹ́bínú tán kí wọ́n tún jẹ watermelon kó mu watermelon watermelon. èèyàn lè jẹ watermelon lé kò sábúrú bẹ́ẹ̀. tó ìyá wa ni ẹ máa lọ mu watermelon lọ o. wọ́n lè send private question wọ́n lè send ẹ̀ sí mi yẹn tó bá ní béèrè. tó sí 07069 322 ẹ hold on doctor ẹ bá mi ẹ̀yin admin ẹ lè bá wa fi nọ́mbà doctor kẹ́ bá wa send ẹ̀ bọ́ ṣe sọ yẹn ẹ sáré bá wa send bọ́ yẹn pé nọ́mbà yẹn sí orí screen torí pé mo ti change tó ẹ̀yẹn lọ kírun ọ̀hún tí pòun lọ́dọ̀ tí wàá ń bí ó kù ṣẹ́jú díẹ̀ ọlọ́run àbá pọ́n ilé dókítà wa tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́ mọ́ṣẹ́ ṣe rọrùn ẹ lọ kírun yín torí inú mọ́ṣáláṣí lẹ wà wọ́n dẹ̀ máa pèrò ń bẹ̀ ṣùgbọ́n dókítà wa ti exit kọ́lọ́ máa pọ́n dókítà wa lé torí pé inú mọ́ṣáláṣí ni ọ̀dọ́ tí wọ́n tó ti ṣe program fún wa yìí inú mọ́ṣáláṣí náà ti ṣe ọ̀dẹ̀ fẹ́ pèrò ń bẹ̀ ẹ̀ ń sìn kọ́lọ́ mọ́ṣáláṣí rẹ̀ ó dà pé kọ́ọ̀lù kan yìí wà ńlẹ̀ àbótí kò sí kọ́ọ̀lù kankan lẹ́mọ̀ tó bá di ní alẹ́ ẹ má pè wọlé mọ́ afẹ́ lọ àwọn ẹ̀ka náà lọ gbìyànjú àti lọ kírun táìmù wọn ti ń tó bọ́ wọn ti pèrò ń bí kò tí wọlé ń bí sàlámà lẹ́kọ̀ọ́. afa saheed kò nídìí kẹ wá sí uk mọ́ èkó ni kẹ máa gbé. kí ni mo ṣe. ìtorí ẹ ti bú wa ẹnì kan méjì ló yọ wá lẹ́nu ń bí a ní covid-19 bí a dẹ̀ tún ní àwẹ̀ a máa tètè gẹ́ sàárì a máa pẹ́ sínú. ẹ má bínú bó mo ń ṣẹjọ́ mi reality ló sọ. bẹ́ẹ̀ bá wá padà wá bí a máa di ẹrù yín lé yín lórí ẹ máa kó padà síbi tẹ́tí ń bọ̀ kúkú máa gbébi tẹ́tí wà yẹn o kẹ̀dẹ̀ gbé pálí ìlú wa fún wa o kẹ̀dẹ̀ gbé pálí èkó dání o
Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ máa gbà mí lọ́wọ́ àwọn aráàlú èyìnbó. Wọ́n ti wá sọ mí di ẹyẹ létí borílé jẹ kó borílé mu tó bá dọjọ́ kú ó ti ń yẹrí ṣé mo wá yẹrí ń sìn ni. Àjọ ń jẹ ìyà yẹn náà tẹ́tẹ́lẹ̀ ni. Àjọ ń jẹ ìyà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ìyàwó ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi torí Ọlọ́run àjọ ń jẹ ìyà yẹn náà ni àjọ ń bá lọ ni àjọ ń jẹ ìyà yẹn tẹ́tẹ́lẹ̀ náà ni ó kàn wá bẹ́ẹ̀ ń sìn ni nígbà tí corona virus wá wà lọ́dọ̀ yẹn ń ṣe kí wọ́n máa bọ̀ nbẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má bínú kò ń ṣẹjọ́ mi èmi tí àkọ́kọ́ ni mo dẹ corona virus sí ìlú òyìnbó wọ́n ní corona virus wà Nàìjíríà ìyá kan bèèrè lọ́mí gba fásitì àìdí kò ń ṣe corona virus àbí kò ń ṣe corona virus ni no èdè French nígbà táwọn ará French ń dárúkọ ẹ̀ wọ́n pè ní corona virus mo dẹ̀ láìkí bọ́ ṣe pé yẹn èmi náà ṣe pé bẹ́ẹ̀ ló fi ń jẹ́ corona virus lọ́dọ̀ tèmi ẹ má bínú ẹjọ́ tó lọ́lọ́run à ń padà bọ̀ tá a bá dé padà ẹ má pálí ọwọ́ mi ẹjọ́ tó lọ́lọ́run o ẹjọ́ mú fọlọ́run bẹ̀ yín ẹjọ́ o ẹ má lọ fẹjọ́ mi sùn pé ó ti ní corona virus ń bá gbogbo ajá ń lu wa torí ẹ kíní kan ẹjọ́ o mi ò mọ̀ o gbogbo ẹ̀yàn ará London ọlọ́wọ́ bá kó corona virus kó ń bẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ báyìí ń fèsì ogun corona virus òun náà la tún fèsì àwẹ̀ long hours ẹ̀dẹ̀ gbọ́dọ̀ máa lo oògùn fún corona virus àti ìmọ̀bẹ̀ yìí máa ṣe báyìí àwọn àfáà tó máa ṣe fatua fún yín London náà lè máa ti pàdé wọn àwọn náà máa ṣe fatua fún yín pé ẹ má wọrí gbogbo ẹ̀yin tẹ́ ń lọ hospital London tẹ́ ń ṣe nurse àwọn doctor ọbẹ̀ wọ́n máa dá yín lóhùn kọ́lọ̀ mọ́ṣẹ́ ṣe rọrùn ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa àdúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ìdánilẹ́kọ̀ọ́ tí doctor wa ṣe fún wa ọlọ́njọ́ má jaránkì gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ dúró wo ìpèsè lecture tí doctor wa ṣe fún wa yìí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ́ tún fààyè yín lẹ̀ ayé yín ọlọ́njọ́ má bà kankan jẹ́ ń bẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa bàjẹ́ bí mo ṣe ń sọ lọ́wọ́ ẹ bá wa sọpọ́ọ̀tì ilé Ọlọ́run tá à ń ṣe kíni o tá à ń ṣe lọ́wọ́ o kọ́lọ́n bá wa sọpọ́ọ̀tì ẹ̀yin náà kọ́lọ́n wọlé àti tóbi ẹ̀ kó bá wa kọ́ ẹ̀yin náà lọ́wọ́ kò sówó kankan tó kéré jù láti fi kúnṣẹ́ àlá lọ́wọ́ o kò sówó kankan tó kéré jù o ẹ má wo pé owó eléyìí kéré mi ì lè fún wọn kò sówó tó kéré jù o kọ́lọ́n bá wa kún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọpọ́ọ̀tì iṣẹ́ Ọlọ́run kọ́lọ́n bá wa kún yín lọ́wọ́ ọlá àti tóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run I need the support yín gidi wọ́n ti wá send the update mo ti lọ pa laptop ni wọ́n ti send the update mọ́ṣáláṣí sí mi pé ibi tí mọ́ṣáláṣí ti dé nísìn bá máa ń send ẹ̀ sí mi báyìí sìn wọ́n ti send the update mọ́ṣáláṣí sí mi ní báyìí ń ṣe program lọ́wọ́ àwọn kí lórúkọ ẹ̀ àwọn bricklayer àwọn carpenter wọ́n ti send the update mọ́ṣáláṣí sí mi ń sìn fún sọpọ́tì ilé Ọlọ́run tí à ń ṣe ẹ̀yin tó bá fẹ́ sọpọ́tì wa mọ́ṣáláṣí wa ń lọ lọ́wọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àsìkò tí ẹ pé oníkálukú ta nídìí sọpọ́tì yín òun náà rè fún ilé Ọlọ́run adẹ̀nípa gbọ́dọ̀ bo kínní ká tiẹ̀ fi ráyè kí kán tiẹ̀ kí kán máa kírun bẹ́ẹ̀ lọ káwọn èèyàn náà ráyè kírun bẹ́ẹ̀ ń sìn tán ní àti gbọ́dọ̀ kírun mọ́ṣáláṣí wọ́n náà a lè kírun ní ibì kan a lè kírun láwọn ibì kan kọ́lọ́ mọ́ṣáláṣí rọrùn wọ́n náà lè kírun láwọn ibì kan a lè kírun láwọn ibì kan àwọn ibi tá a ti máa kírun táyé bá ti gbà wá ká kírun ẹja kírun ń bẹ̀ but mọ́ṣáláṣí èrò nípọ̀ ní mọ́ṣáláṣí ni àwọn tó dẹ̀ ní tọ́fẹ́ ní pé ká dáná oúnjẹ fáwọn èèyàn nígbà tá a ti parí mọ́ṣáláṣí èmi kò tiẹ̀ béèrè lọ́wọ́ bókọ́ mówó náà wà tá a máa fi dáná mọ́ṣáláṣí tá a ti parí la fẹ́ máa dáná oúnjẹ fáwọn èèyàn a gbọ́dọ̀ parí mọ́ṣáláṣí náà o kó tó di pé brọ́dà wa tí wọ́n máa níyàn pé àwọn fẹ́ sóúnjẹ fún àwọn làwọn fẹ́ dáná fáwọn èèyàn ní mosque save your soul bọ́ ṣe rò yẹn bí àṣetí ìparí ẹ̀ kọ́lọ́njọ́ kó má dùn wọ́n ládàá
èròǹgbà wọn ọlọ́run má ṣe bá wa dùn brọ́dà wa náà nú ayé brọ́dà wa àtàyé wọn ọlọ́run jọ má bà kankan jẹ́ ń bẹ̀ ọlọ́lá awúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim ìdùnnú ayérayé kọ́lọ́run jọ bá wa ṣe fún brọ́dà náà ìbànújẹ́ ọlọ́run jọ má ṣe bá wa gbé jìnnà sí brọ́dà wa yìí náà tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn torí pé èèyàn tó ronú tó wá wo ṣùṣùn pé a gbọ́dọ̀ dáná fáwọn èèyàn ní ilé ọlọ́run yìí tán wá rò bẹ́ẹ̀ ọlọ́run jọ bá wa àníyàn tán ti fílẹ̀ yẹn ọlọ́run lójú orí bẹ́ẹ̀ wọ́n fà níyàn lẹ̀ pé àwọn fẹ́ ṣe báyìí fún gbogbo àwọn mùsùlùmí ọlọ́run ọba ọ̀rẹ́ tí gbà láṣẹ ọlọ́run ó ti ń wọlé bọ̀ ọlọ́run ọba dẹni ò tí gbà bẹ́ẹ̀ tí orí coronavirus kò jẹ́ kí wọ́n káráyè lè dáná fún anybody for now ìyẹn ò tí di gbogbo everybody lọ́wọ́ mu pé kí ọ má ṣe dáadáa fẹ́yàn kí ọ má ṣe dáadáa fáwọn ẹ lè ṣe dáadáa fáwọn aládùúgbò yín náà àwọn tó bá nídìí ìrànlọ́wọ́ ẹja ṣe fún wọn brọ́dà wa yẹn lè dáná fáwọn èèyàn ládùúgbò wọn kọ́ fáwọn èèyàn lóúnjẹ kọ́ fáwọn èèyàn lówó kọ́ sóúnjẹ kọ́lọ́njọ má ṣe ṣe rọrùn àníyàn tẹ́ fi sọ kínní náà ọlọ́run ní bàjẹ́ pé ẹ fẹ́ ra oúnjẹ fún àwọn èèyàn kọ́lọ́ má bà níyàn náà jẹ́ gbogbo ẹ̀yin ìyá wa lamẹ́ríkà ní London àwẹ̀ ti ń kásẹ̀ ńlẹ̀ ó ti di méjì lẹ́ni tàbí lè ní ìbáṣú ó di méjì ó kù 28 àbí 20 kílókù àbí 27 ìkànnù méjèèjì ọmọọṣẹ́ ṣe rọrùn ẹ̀yin tẹ́ fàyè yín lẹ̀ tẹ́ wá fi náwó sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́njọba wa kún yín lọ́wọ́ èèyàn kan nínú àwọn èèyàn wa mo ti rí aláti 20,000 naira nísìn kọ́lọ́nba wa kún onítọ̀hún lọ́wọ́ o ayé onítọ̀hún ọlọ́njọ májò bàjẹ́ o ayé yín ọlọ́mọ bá kọ̀ọ̀kan jẹ́ ń bẹ̀ mo fẹ́ gbé update mọ́ṣáláṣí ibi tí wọ́n báṣẹ́ dé wọ́n ti send ẹ̀ sí mi mo send ẹ̀ sórí system lọ́wọ́lọ́wọ́ ni ọlọ́njọba wa kún yín gbogbo ẹ̀yin tẹ́ support iṣẹ́ ọlọ́run èèyàn kan send 20,000 tó send 20,000 ẹ̀kọ́ ọlọ́mọba wa kún wọn lọ́wọ́ o ọlọ́mọ jaran kì í láéláé ìdùnnú ayérayé kọ́lọ́njọba wa ṣe fún yín ibi tí ọlá yín dé ọlọ́njọ má jẹ́ ó takú síbẹ̀ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run mọ́ṣáláṣí náà lélẹ́yìí update ilé ọlọ́run náà òun rèé fẹ́yìn tẹ́ ẹ̀ báyìí tí rí tẹ́tẹ́lẹ̀ update ìbẹ̀lélẹ̀ fún báà ní ọba ìṣe rìkọ́dù báyìí irú rìkọ́dù wọn lélẹ̀ rúfin yẹn nìyẹn lókè wọn kì í rìkọ́dù báyìí náà rúfin mọ́ṣáláṣí náà inú ni ọlọ́njọ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ pé ẹ̀ǹkúnṣe ọlọ́run náà lọ́wọ́ tó ẹlòmíràn ti sẹ́ndì 20,000 naira sí wáǹsìn kọ́lọ́mbà wa kún yín o ọlọ́run má dojú tì yín o ọlọ́run má jaránkì yín o ẹ wo ilé ọlọ́run náà ló ń lọ yẹn ẹ wò pé àdúró orí no waiting no standing láwà àdúró orí no waiting no standing orí ẹ̀ láwà má dúró má rọsẹ̀ kọ́lọ́mbà wa kún gbogbo ẹ̀yin tẹ́ ń support iṣẹ́ ọlọ́run yìí kọ́lọ́mbà wa kún yín lọ́wọ́ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń support pé kí iṣẹ́ ọlọ́run máa lọ kọ́lọ́mbà wa dùn kó gbé dùnú ẹ̀ kó gbé báyìí ìdùnnú ayérayé kọ́lọ́njọ́ kó bá wa ṣe fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kúnṣẹ́ ọlọ́run lọ́wọ́ látọ̀tún dósì tẹ́ wá ń nawọ́ sáyé sí ilé ọlọ́run yìí kọ́lọ́mbà wa nawọ́ dùnú ẹ̀ kó bá wa nawọ́ dùnú ẹ̀ ìyọ́nú ẹ̀ kó bá wa nawọ́ ẹ̀ sí ilé ayé tiyín náà tó bá ti wá ṣe òkè yẹn tó la máa ṣe wá ṣe kíní dome tó máa ń wà lókè mọ́ṣáláṣí ìyẹn ló máa ṣe wá wà lókè kíní round tó máa ń wà lókè mọ́ṣáláṣí yẹn àwọn ìyá wa kan ọlọ́njọ́ bá wa dùn àwọn ìyá wa náà nú wọ́n ti ní kí iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ wọ́n ti fún wa lówó pé ká bẹ̀rẹ̀ pé ká ṣe yẹn náà ọlọ́run bá wa kún gbogbo ẹ̀yin tẹ́ ṣe o tẹ́ ṣiṣẹ́ ọlọ́run ìtẹ́ mówó lẹ̀ tẹ́ ẹ̀ wojú owó wò tó wò dejò mọ́ yín lọ́wọ́ ọlọ́run bá kún yín lọ́wọ́ ọlọ́lá aula wàlá kùwàtà ilá bìlá ilà lílẹ̀ azim gbogbo ẹ̀yin yá wa tẹ́ ṣe bẹ́ẹ̀ ayé yín ọlọ́run jọba bá kọ̀ọ̀kan jẹ́ ń bẹ̀ o ọlá àti tóbi ọlọ́run
ọlànà ọlọ́run tó àtúndí àláàtì 5,000 ọlọ́njọba kún ẹni tó send 5,000 náà ọlọ́ba kún yín lọ́wọ́ ọlọ́mọ dojú tì yín ọlọ́mọ jaránkì yín láéláé ìdùnnú ayérayé kọ́lọ́njọba wa ṣe fún yín gbogbo wa náà fojú rí ilé ọlọ́run náà bó ṣe ń lọ wò tàbá ti parí gbogbo ilé tá à ń ṣe tán a máa ṣe wá prepare fún òkè ẹ̀ tá a fẹ́ ṣe ọlọ́run bá wa dùn yín nù ọlọ́run bá wa dùn yín nù gbogbo àwọn bàbá wa tó support aláàjì wa kan ó ń dùn mí bí bàbá wa ṣe ní ká má darúkọ àwọn ó dẹ̀ ń ká mi lára bàbá dáadáa ọlọ́run bá wa dùn wọ́n nù 200,000 ni bàbá wa fún wa pé ká gbà ká lọ rági 200,000 ni bàbá wa ní wọ́n fún wa ọlọ́jọ́ bá kún bàbá wa náà lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fún wa 200,000 ìyá wa ta ló ń kọrin tó igi náà nìyẹn náà ń kàn lókè lọ́wọ́ ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń support bàbá wa yẹn níjọ́ ta bẹ̀rẹ̀ kí náà porúkọ ẹ̀ tánà fẹ́ bẹ̀rẹ̀ foundation mọ́ṣáláṣí àwọn ọkọ̀ fún wa ní sùmẹ́ǹtì àwọn ọkọ̀ fún wa 60 bag of cement ọlọ́run níjọ́ táyé bá ń jáyé àti yáwá kan náà àwọn náà fún wa lówó abẹ́ṣedẹ́kìn lásán ìyá wa yẹn wọ́n dẹ̀ wò sùnsùn ojú oorun mo wà ń jọ yẹn ní ìyá wa yẹn sẹ́ndì 461,000 naira pé ẹgbà nowó dẹ́kìn kí iṣẹ́ ọlọ́run máa lọ mí rí wọn rí wàláì mi tiẹ̀ morúkọ wọn lórí Facebook mi tiẹ̀ mọ̀ bóyá wọ́n wo program wa bọ́ọ̀ máa tiẹ̀ wo ó dàpọ̀ láti Abidjan wọ́n wo program wa láti Abidjan ni àwọn ti Alhaji wa Alhaji Kapo láti ìlú Abidjan ni bẹ́ẹ̀ ni ó kù bí few minutes ń sìn a máa kírun láìpẹ́ yìí ń sìn ẹ jẹ́ kí mi náà lọ gbìyànjú àti lọ kírun ìyàwó yẹn wọ́n dẹ̀ yìí ń ṣe bẹ́ẹ̀ lọ náà gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń ṣe dáadáa sílé ọlọ́run yìí ṣíṣe ọlọ́run yìí kọ́lọ́njọ́ bá wa ṣe bẹ́ẹ̀ sí gbèsè ayé tiyín náà o ayé yín ọlọ́njọ́ má jẹ́ kí ọkàn bàjẹ́ ń bẹ̀ àti ẹni tó yìí ń rò lọ́wọ́ pé Alfa Saheed àwọn náà máa support o àwọn náà máa support gbogbo ẹ̀yin tẹ́ ń rò ó pé ẹ fẹ́ support kọ́lọ́njọ́ bá wa kún yín kọ́lọ́njọ́ kó bá wa kún yín lọ́wọ́ ọlọ́run má jojú tì yín láéláé ọlọ́run má jaránkì yín ìgbésí ayé yín ọlọ́njọ́ má bà kọ̀ọ̀kan jẹ́ ń bẹ̀ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run tí tàbá kírun tán lálẹ́ prógámù máa